àtàrí àjànà kó yára mọ́ mi lọ́wọ́ ìṣẹ̀rù akátá mo ti gòkè mo ti sọ iye ojú mi tó dá ni mo rí pé ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo gùn lé. Ojú mi sọnù mo rí mú mo ṣẹ́gun ọmọ mo ṣẹ́ tí bàdí mi ò ṣẹ́gun òbò ó farun ẹpọ̀n mi bí mo ti ń dàgẹ́rẹ́ sí ní fáwọ̀ lédè ni mo ṣe rí pé ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo dà sí. Abẹ́ ọ̀rẹ́ rẹ̀ ni mo kàn sí. Ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo gùn lé. Ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo fi á. Ìdí ọ̀rẹ́ rẹ̀ ni mo kàn sí. Ọ̀bẹ kọ́mọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀nù ó ti ṣeun yìí ó ṣe dákun sílífà ádámù méjọ bàbá mi tó jèso ọkùn tán mistake adó títì ní sílífà dákun dábọ̀ fi èdè nù ṣé ni mi ò mọ̀ pé abẹ́ ọ̀rẹ́ rẹ ni mo dá sí. Ìdí ọ̀rẹ́ rẹ ni mo fi hàn. Ìdí ọ̀rẹ́ rẹ ni mo kò pé. Ìwọ ọ̀rẹ́ rẹ ni mo kàn sí. Iye mi o. Hello ọkọ mi. Ẹ káàárọ̀ mà. Báwo ni o? Mo wà òkè màmí, mo wà lórí show ṣé kí n pè yín tí bá ṣe tán mà. Ókè èyà mi dẹ̀ lè rí tó yẹn. Ókè pé mi tó bá ṣe tán ọkọ mi. Yes ma. Ókè. Iye mi ò ló pè mí ẹ. Sùn kọ́ ó dọ́rẹ̀ ìyàwó ó dánmọ àlè gbogbo ejò jíjẹ ni ó jẹ́jọ́wọ́ ó má lọ gbé òkú ọ̀run yé àánú rẹ̀ ló ṣe mí ló máa rí pé ìdí òkú ọ̀run lòún fi sí ìdí ará ọ̀run lòún kàn sí ìwò ará ọ̀run òun ló balẹ̀ abẹ́ ará ọ̀run lòún balẹ̀ èdè ará ọ̀run lòún fi sí. Kí n play mi èní máa ṣe kíní díẹ̀ ẹ jẹ́ n play mi ẹ jẹ́ n play mi káwọn èèyàn fi wọlé dáadáa. Ọkùnrin ẹ wọlé obìnrin ẹ wọlé. Mo ní mo kàn sára fọ́ba tó dá oko òun ọ̀bọ̀. Ìdán ẹ̀pọ̀n oko òun òbò ṣá
òkè ló fún wa wípé ká máa fi jẹ̀gbádùn ara wa. ìpínlẹ̀ ẹ̀ṣẹ̀ ló dá ọkọ mọ́ Ádámù àti òbò mọ́ Éfà ìyá ńlá wa. Olùdá oko, ìbà rẹ̀ aṣẹ̀dá oko, ìwọ lọ̀rọ̀ rẹ̀ yé, Ọlọ́run àdìtú. Ìbà rẹ̀ olùdá oko, ìbà rẹ̀ olùdá oko, ìbà rẹ̀ aṣẹ̀dá oko, ìwọ lọ̀rọ̀ rẹ̀ yé, ẹ bá fi kọ́mẹ̀sì abẹ́ ọmọ ọba Táíwò Ọlámídé. Ẹ bá fi kọ́mẹ̀sì abẹ́. Ẹ bá fi kọ́mẹ̀sì abẹ́ ọmọ ọba Táíwò Ọlámídé please lẹ́rẹ̀. Ẹ fi kọ́mẹ̀sì abẹ́ ọmọ ọba Táíwò Ọlámídé. Àwọn bó ṣe wíṣì fún ìyá ẹ̀ àti bàbá ẹ̀ àtàwọn fámìlì ẹ̀ àtọmọ ẹ̀ nìyẹn. Ẹ bá fi kọ́mẹ̀sì abẹ́. Ẹ bá fi kọ́mẹ̀sì abẹ́ ọmọ ọba Táíwò Ọlámídé. Ó ti dé bí mo ṣe dé Ọlọ́run ayọ̀ mi. Má padà. Ṣán fi ṣe yín ni? Ṣán fi ṣe yín ni? Wọ́n fi ṣe yín bá block ẹ má worry. Kíákíá. Bí o ọba tó tóbi, ìbà wọn tó ní ilé ayé, ìbà wọn tó ní ẹni. Ìbà òbò tó ṣe pátákì tí ò ní jọ, ìbà òbò tó gbẹ́jà pọ̀npọ̀n àná. Ìbà òbò onírun ọ̀yẹ̀wò alákòóyọ̀ méjì àbí tó funfun lẹ́nu. Olójú kan tí kì í wọ̀ tún wò sí, ànàrọ́jà ajá tán arọ̀ jẹjẹ. Ìbà rẹ ni mo ṣe o, Olódùmarè ẹjọ́ ojú mi ṣe. Ìbà rẹ olùdá oko. Ìbà rẹ ọba tó ṣẹ̀dá oko, ìwọ lọ̀rọ̀ rẹ̀ yé tó fi dá wọn Ọlọ́run àdìtú. Ìbà rẹ olùdá oko. Ìbà rẹ olùdá oko. Ìbà rẹ ṣẹ̀dá oko, ìwọ lọ̀rọ̀ rẹ̀ yé o, ìwọ lọ̀rọ̀ rẹ̀ yé o. Ìbà rẹ Olúwa ló dá ẹ pọ̀. Ọlọ́run o. Oko òun wọ̀nyàn, ẹ̀sìn kan ò pé ká má dóra wa o. Iṣẹ́ Ọlọ́run kò lè di bàjẹ́. Àwa má rí dìmọ̀ ní ọ̀. Olúwa ló dá ẹ pọ̀. Oko òun wọ̀nyàn, ẹ̀sìn kan ò pé ká má dóra wa o. Iṣẹ́ Ọlọ́run kò lè di bàjẹ́. Ọlọ́run tó dá oko ló dá ẹpọ̀n, ló dá idán, ló dá òbò, ló tún dá iná. Ó fi oko ṣàbò lórí ẹpọ̀n, ó fi òbò ṣàbò lórí idán. Ó fi gbogbo ara bó ṣe kìkì dá àṣẹ fún nílé oko. Ó wá fi àṣẹ nílé òbò pamọ́ sábẹ́ akọ. Oko ẹnu òun ọwọ́ nìkan ní mọ́bò ó lè. Àwọn gbogbo wọn Olódùmarè dá sábẹ́ abonímọ́kò dìde. Olúwa ló dá ẹ kan. Oko àwọn wọ̀nyàn, mo ní ẹ̀sìn ká o máa pé ká má dóra wa o. Iṣẹ́ Ọlọ́run kò lè di bàjẹ́, ẹ sọ̀rọ̀ sókè. Olúwa ló dá ẹ kan. Oko àwọn wọ̀nyàn, ẹ̀sìn kan ò pé ká má dóra wa o.
káàsán ẹ kú dédé wò yìí ẹ káàbọ̀ sórí abala ètò yìí ṣe dáadáa ni mo bá yín ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ kú ọjọ́ ìsinmi gbogbo ara ṣe ọ̀pọ̀lọpọ̀ ìsinmi láyé. Number 1 ẹni tí mo ní kẹ́ bá mi block ẹ ṣe rí èmi mi mọ bó ṣe ń lo filter mi ti ẹ mọ bí tó wà lórí phone bọ́lọ̀ ṣe dá mi ni mo ṣe ń wá mi ẹ ṣe ti ráwọ̀ mi àwọ̀ tí kinní kan bá gbé wáyé ló ń bá lọ sọ́run mi ò ń bleach mi ò ń lo bleaching cream bọ́lọ̀ ṣe dá mi rèé ṣe ti rí torí ẹ̀ ni mo ṣe máa ń ṣe báyìí tí bá ti ń jó mi mọ bó ṣe ń lò mi mọ bí tí filter wà bí mo ṣe rí ni mo ṣe gbéra mi wá ìjọ ojú mi bá clear ẹ rí mi ìjọ tójú mi ò bá clear ẹ rí mi bí mo ṣe rí leléyìí mi tí ẹ mọ bí tó wà lórí phone mi mọ lò mi mọ bó ṣe ń ṣe ẹ rí pé gbogbo àwọn nǹkan mi gan apart from filter ó máa ń wù mí kí n lò mi mọ lò mi mọ bó ṣe ń ṣe so what you see bó ṣe rí mi báyìí bó bá rí mi níta náà bí mo ṣe rí nìyẹn tó ti yé yín èèyàn pupa nìyá tó bí mi lọ́mọ èèyàn pupa ni bàbá tó bí mi lọ́mọ bàbá mi ti kú ìyá mi wá ẹni tó bá mọ̀ ìyá mi dáadáa àgbàlagbà lè wá tí wá máa tèkì pupa yẹn ẹni tó bá ń pè ní àìná òrosùn ó yẹ kẹ́ mọ̀ tó bá ń pè yàn pé bóyá èèyàn pọ́n ó yẹ kẹ́ mọ̀ pé bọ́sẹ̀ àwọn tó bá pupa ni so mi ò kí ń ṣe ẹni tó ń dá àjàsà sí mi ì dá àjàsà kankan so tójú mi bá clear lénìí tó smooth lọ́la mi nìkan bọ́lọ̀ ṣe dá mi ni mo ṣe wá yìí mi ò kí ń lo filter bí mo ṣe rí leléyìí tó ti yé yín mi ì dẹ̀ mọ́ makeup tí bá jáde mo máa ń pe makeup artist èmi fúnra mi ò mọ̀ makeup mi ò ṣe rí nǹkan mi wà tó bá rí lára àwọn òbí ẹ̀ ìwọ náà máa mu mi ò rí lipstick lẹ́nu ìyá mi rí bóyá nítorí ẹ̀ ni mi ò ṣe mọ̀ ọ́ tọ́ mi ò lipstick mi ò rí lẹ́nu ìyá mi rí mi ò rí ṣòkòtò nídìí ìyá mi rí àwọn ọmọ tèmi náà bí lóbìnrin sìn ẹ lè rí kẹrí pọ́n yòyòyò lẹ́nu ẹ̀ torí kò bá lọ́wọ́ mi ìdẹ̀ fọ́ọ̀sẹ̀ pé kó má lò ó fúnra rẹ̀ ní ò láìkì ẹ̀ tó bá ti láìní ojú ẹ̀ báyìí ó ti tán kó dẹ̀ lo lip gloss níbi tí mo bàjẹ́ dé gan ara ẹni tó ra lip gloss fún mi ò kí sábà lò kò mọ́ mi lára àfi tí bá ń jáde àwọn èèyàn gan ló ṣẹ̀ sọ pé tí bá ń jáde àbí tí bá fẹ́ send bí bá fẹ́ post picture kí n máa make up mo ṣẹ̀ máa ń ṣe mi ò mọ̀ ṣe òun náà ló mọ ẹ wo run mi gbogbo nǹkan tẹ́ rí lára mi run mi natural hair mi ni kò sí wig ń bẹ kò sí attachment ẹyọ kan báyìí ń bẹ irun mi tẹ́ rí yẹn natural ni tó ti yé yín mi ò mọ bó ṣe ń lo gbogbo àwọn rubbish yẹn mi ì mọ̀ lò èmi ni filter èmi ni kinní kan mi ì mọ̀ lò mi ò ṣe níjọ́ tí mo lọ lẹ́run ojú tí mo ní okay jẹ́ kí n fi sílẹ̀ èèyàn kan tó súnmọ́ mi ní ó ní wàá kà lẹ́nìí torí ṣe ni mo ń ṣẹ́jú pípípí bí ẹyẹ lè ṣùgbáyìnà nígbà tí ò mọ́ra kò mọ́ mi lára mi ò bá lé ìyá mi ò make up mi ò rí lipstick rí lẹ́nu ìyá mi dọ̀la bóyá ó ti wá tó ń sìn o ńgbà mi ò sí lé o mo ńgbà tí wọ́n wà ní ṣọ̀gbọ́ òde gan wọn ọ̀tọ̀ ṣé ńgbà tó ti dàgbà ń sìn náà máa tọ́ lipstick so mi ò mọ̀ ṣe fún gbogbo ìwọ wèrè mo ti block ẹ o Adéolú ìyá ẹ bàbá ẹ àti gbogbo family ẹ ń tó wish wọn nìyẹn Ọlọ́run adébẹ Ọlọ́run afarabalẹ̀ ọlọ́jọ́ èní ọba tó láyé lọ́run ọba tó nílẹ̀ tó lókè ọba tó ní tó bá dìrọ̀lẹ́ ń sìn weather London ó lè change nísìn òòrùn yọ ọba tó ní kórùn yíyọ tó sì rí bẹ́ẹ̀ tó dẹ̀ tún máa ní kó wọ̀ tó máa rí bẹ́ẹ̀ á jẹ́ kó ṣẹ mú àwọn family àtàwọn ọmọ ẹ lára ń tó sọ́nbí bó ṣe máa rí fáwọn family àtàwọn ọmọ ẹ ní ire o pẹ́ bí tó bá balẹ̀ kì í tún padà sẹ́nu mọ́ ó máa ń pòórá ní bó ṣe máa rí fún ẹ nìyẹn gẹ́gẹ́ mi mo jókòó ìwọ ló fẹ́ orí ara ẹ gbé èyí tí mo dẹ̀ sọ lẹ́nìí bí mo ṣe wí aràn ọ̀run ọba tó láyé lọ́run ọba tó ní kẹ̀dẹ̀ tó lókè ọba tó ní kí ayé máa jẹ́ ayé ọba tó ní kí èèyàn máa jẹ́ èèyàn bó ṣe máa ṣẹlẹ̀ ẹ lórí níbi tó o fọkàn sí ibi tó o fọkàn sí àìsàn tí ó kọjá ọgbọ́n àti òye ẹ àìsàn tí ò gbóògùn Ọlọ́run á bá mi fi dá ẹ lọ́lá tọmọtọmọ bó ti máa rí nìyẹn torí ìwọ ló wá forí ara ẹ gbé bó dẹ̀ ṣe máa rí fún ẹ nìyẹn ìyẹn gbọ́ títà ojókòó ní ọ̀sán yìí mo fẹ́ ká sọ̀rọ̀ lórí àwọn obìnrin tí àwọn ọkùnrin ń dó ní ìdó òkà ẹ̀yin ọkùnrin lè máa pè wọlé mò ń speak mind ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà tó jẹ́ wípé nígbà tí ọkùnrin bá meet wọn lára wípé òun fẹ́ wọn ló máa fi sọ́kàn pé òun fẹ́ wọn bẹ́ẹ̀ látara ìwà tí wọ́n bá ń wù nǹkan tó piss ọkùnrin off jù láyé yìí ni pé kó máa wà demanding kó máa béèrè eléyìí mo fẹ́ rí eléyìí mo fẹ́ rí eléyìí mo fẹ́ rí eléyìí látara ìwà tí wọ́n bá ń wù á jẹ́ kọ́kùnrin change mind ẹ̀ á wá bẹ̀rẹ̀ sí ni máa dó wọn ní ìdó òkà ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ọkùnrin ti lé tó jẹ́ pé nígbà tó bá máa fi do lẹ́ǹkan báyìí á kọ̀ do lẹ́ǹkan àbí lẹ́ẹ̀mejì á dẹ̀ sílẹ̀ á di wípé kò á kọ̀ sílẹ̀ ni kò ní fẹ́ rí mọ́
látara ìwà tí obìnrin yẹn ti wù torí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin a máa ń rò bóyá agbọ́n àti ẹ̀ máa ń pe àwọn ọkùnrin kan ní maga ẹlòmíì á fi maga 1 maga 2 maga 3 maga 4 á fi save orúkọ ọkùnrin sí orí fóònù ẹ̀ tẹ́ bá rí nǹkan tó ń trend lọ lọ́wọ́ sí láàrin pastor àti ọmọbìnrin kan ẹjọ́ ta lẹ máa blame ṣé pastor yẹn lẹ máa blame ni àbí ọmọbìnrin yẹn lẹ máa blame èmi mọ̀ ìyàwó pastor yẹn mo ti rí ìyàwó pastor yẹn rí pẹ̀lú àwọn ọmọ yẹn àti pastor yẹn tí mo ti gbé wọn rí so ṣé pastor yẹn lẹ máa blame ni àbí ọmọbìnrin yẹn lẹ máa blame gbogbo àwọn ọkùnrin tó ń fi àwọn obìnrin ṣòwò tó ń fi àwọn obìnrin ṣe ritual ṣé àwọn obìnrin lẹ máa blame ni àbí ọkùnrin lẹ máa blame àwọn ọkùnrin tó ń dó obìnrin ní ìdó ìkà tí wọ́n máa dó wọn débi wípé gbogbo abẹ́ máa ta wọ́n gbogbo orí ìdó wọn máa lé pàǹpà ṣé ọkùnrin lẹ máa blame ni àbí obìnrin lẹ máa blame ẹ jẹ́ kémi kọ́kọ́ sọ story kan fún yín nígbà tèmi ṣe tán ní university ẹ fẹ́ blame pastor nígbà tèmi ṣe tán ní university tí mo serve ní Central Bank ìgbà tí mo ṣe tán tí mi ò ríṣẹ́ mo bẹ̀rẹ̀ sí ní lọ kó mo wà lára àwọn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní máa ta CD kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n ní baby channel mo bẹ̀rẹ̀ sí ní ta CD fún àwọn ọmọ kéékèèké mo máa gbé CD yẹn sínú àpò báyìí máa gbé kọ́pá ìgbà mi á rẹ̀ mí máa gbé sílẹ̀ máa sinmi máa wá kiri CD yẹn lọ sí Central Bank níbi tí mo ti serve máa kiri CD yẹn lọ sí ibi tí school tí màmá mi ti ń ta oúnjẹ máa kiri CD lọ síbẹ̀ mo wá ní àbúrò kan tábúrò mi yẹn bá ti rí mi tí bá ti wọnú school bí tí màmá mi ti ń ta oúnjẹ bá ó sọ story yẹn fún mi later ó ní tóun bá rí mi lọ́ọ̀kan ó lóun máa lọ sá pamọ́ lójú máa ń ti òun fún mi pé kí ni ká ti gbọ́ ẹni tó ṣe tán ní university tó wá ń kiri CD ó dẹ̀ ti mọ̀ pé tí n bá rí ìwọ ṣeéṣe kíní ó yá alágbájá help me now ó dá lọ bá mi gbé kíní sọ́dọ̀ ya yín ká máa padà wá gbé ó lóun máa wá sá pamọ́ fún mi torí òun ò fẹ́ associate ara ọmọ mi pé ẹni tó ń ta CD tó jáde university tó tún kiri CD nígbà yẹn tí bá kiri CD yẹn lọ sí Central Bank a rí àwọn tí wọn ò nídìí CD yẹn wọ́n máa dídì pè mí báyìí ni wọ́n á ní àwọn ò nídìí kíní yìí o bẹ́ẹ̀ àwọn mọ̀ọ́mọ̀ fẹ́ rà nítorí wípé àwọn fẹ́ fi encourage mi nítorí àwọn rí wípé bí mo ṣe ń ṣe bí mo ṣe rí mo ń kiri CD làwọn ṣe fẹ́ encourage mi pé àwọn ò ní ìdẹ̀ pé bọ̀ àwọn máa rà lọ́wọ́ mi nígbà tó yá mo kó owó jọ mo bẹ̀rẹ̀ sí ní lọ sí Kotonu mi rò bóyá mo mú owó tó tó 100,000 wọ Kotonu lọ rajà rí láti mo fi lọ sí Kotonu mi rò bẹ́ẹ̀ rí lọ́dún náà lọ́hùn nígbà tí kówó díẹ̀ jọ bí á bí 30-40,000 máa lọ Kotonu máa lọ ra òkìrìkà mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ní Katangua nígbà tó yá mo bẹ̀rẹ̀ sí ní lọ sí Kotonu mo lọ ra òkìrìkà nígbà tó yá mo dẹni tó lọ ń já bẹ́ẹ̀lì òkìrìkà máa wá dé ilé máa wá kó àwọn òkìrìkà yìí máa wá lọ̀ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan máa fold wọn máa ta skirt táwọn office skirt máa ta office shirt tí bá wá dé àwọn banks wọ́n máa sọ fún mi pé ìmí àsọ fún mi pé òun ò nídìí kíní bọ̀ òun fẹ́ ra fọ́mọ ọ̀dọ̀ òun mọ̀ pé tí mi ò bá tà tí n bá lọlé ó ṣeéṣe kí n wà discouraged ipe ìjọ mi òun ò dẹ̀ fẹ́ kí n lọ get ara mi involved nínú nǹkan tí ò yẹ kí n get ara mi involved àánú ni ọ̀pọ̀lọpọ̀ fi ń ra ọjà lọ́wọ́ mi nígbà yẹn bí tí mo dájú dé gan tí màmá mi bá ra nǹkan lọ́wọ́ mi ó máa sanwó èyí tí n bá fún wọn màá ní mo fún yín but èyí tí mo bá tà fún wọn wọ́n máa san owó mi níbi tí mo dájú dé nígbà yẹn so àwọn èèyàn wọ́n máa dídì ra ọjà lọ́wọ́ mi mo serve ní Central Bank kò kí ń retain any copper so mo máa tún wá padà yẹn fún mi ní opportunity láti máa padà lọ sí Central Bank lọ ra ọjà ìgbà tó yá àwọn staff Central Bank tó bá travel wá sí London tó bá kọjá wá wọ́n máa wá bá mi wọ́n á ní kí bá wọn tà wọ́n á gbé fún mi màá bá wọn tà díẹ̀ along the line mo ṣòwò jọ kémi tó bẹ̀rẹ̀ sí ní máa fly èmi ti ní license ìyẹn fún mi ní edge fún ahead àwọn tó kù mo wá towó jọ mo lọ ṣe cabin crew course mo lọ sí NCAA mo lọ kọ exam mi mo ní license ìgbà tí wọ́n ní kí n bẹ̀rẹ̀ sí ní máa wáṣẹ́ ó tó stage kan wọ́n dájọ́ kan nínú ilé mi tó bá dá 5,000 èmi á dá 20,000 nítorí pé ó kéré jù máa jèrè 8,000 lójúmọ́ nígbà tó wọ́n ní kí n bẹ̀rẹ̀ sí ní máa wáṣẹ́ mo wá sọ pé tí mi ò bá ti rí iṣẹ́ tó máa pay me as much as owó tí mo ń get ngbà yẹn mo ní mi ò ní wá iṣẹ́ yẹn along the line ni mo marry tí bá sọ bí tí wọ́n marry mi sí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lè bẹ̀rẹ̀ níbẹ̀ ó tó stage kan nínú ìgbéyàwó mi gan mo a lọ ra òkìrìkà fairly used television àti radio àwa connect television yẹn a connect radio mọ́ television òun la fi ń gbọ́ràn
mi ò dẹ̀ ti torí ẹ̀ kí n wọnú ilé onílé kí n lọ sọ pé mo lọ wo fídíò torí mo mọ̀ pé fídíò wọ́n fi fídíò nígbà kan náà fi fídíò náà fi fídíò ń dó àwọn obìnrin lẹ́kọ̀ọ́ ọkùnrin tó bá ti ní fídíò nínú ilé á dó obìnrin a connect tape fairly used tape a connect ẹ̀ mọ́ fairly used TV ta fi ń gbọ́ràn nígbà yẹn kò ń ṣe pé bí àmì ò rí ọkùnrin kò ṣe pé bí àmì ò rọ́kùnrin bá mi sọ̀rọ̀ pé òun fẹ́ fẹ́ mi ṣùgbọ́n mo ní determination pé tí n bá fẹ́ dóko máa dóko ni mi ò ní dóko torí pé mo fẹ́ ta ara mi so kò easy fún ọkùnrin láti gbé mi ṣòwò àbí fi ọkùnrin láti lo ritual fún mi torí pé màmá mi máa ń sọ wípé àtẹ́lẹ̀ ọwọ́ ò lásọ̀ àtẹ́lẹ̀ ọwọ́ ẹni òun ni kò yẹ kí ó tan èèyàn jẹ tí bá sọ ìbẹ̀rẹ̀ ayé mi fún àwọn èèyàn mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn ò lè go through irú nǹkan báyẹn wọn ò ní lè ṣe é nígbà tí wọ́n fẹ́ èmi mo fẹ́ lè sọ wípé wọ́n fẹ́ mi empty ni àtèmi àtọkọ mi empty ni a ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní build first salary tí mo gbà nínú youth copper òun la fi ra fridge òun ni mo fi ra gas òun ni mo fi ra gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn sílé so mo dẹ̀ ní ẹni tó ní luxury tó ní odidi ilé tó lè gbé mi sí but mi ò kọ bí ara sí nítorí pé mo mọ̀ pé àtẹ́lẹwọ́ èèyàn ó ní ò gbọ́dọ̀ tọ̀yàn jẹ now kò wá possible kí ọkùnrin kan wá sọ pé òun dó mi mò ń da ẹ̀jẹ̀ lára àbí òun dó mi òun fẹ́ fi mí ṣe nǹkan kan nítorí wípé mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ nǹkan kan lẹ́ni wípé kò ń ṣe gbogbo oore tí èèyàn bá ṣe fún ẹ tó appear tí oore fún ìwọ tó ṣe oore fún ló jẹ́ oore kò ń ṣe gbogbo oore lèèyàn máa ń gbà kò ń ṣe gbogbo owó tó appear pé owó gift ni ló jẹ́ gift sí ẹ téèyàn máa ń gbà kò ń ṣe gbogbo oore tó dàbí oore àbí ọrẹ òun lèèyàn máa ń gbà nígbà míì wàá gba oore mi wàá gba oore mi wàá o ti gba ìgbésí ayé ẹ o ti gba kádàrá ẹ the beginning of pé kádàrá ẹ ti bàjẹ́ nìyẹn nígbà míì wàá gba owó mi o ti gba owó ẹ o ti lo ìgbésí ayé ẹ mọ́ ayé náà mo wá gbé kéèsì wá torí pé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ mama ní ẹ gbàgbé pé pastor ẹ jẹ́ ká mú gẹ́gẹ́ bí ẹlẹ́run ara ta lè máa blame nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nítorí nínú àwọn one of the shows tí mo rí ibi tí lady yẹn ti show account ẹ̀ tó ní ẹ wò 500,000 ṣé 500,000 show what ẹ̀mí èèyàn ṣé 500,000 show what kádàrá èèyàn show what ìgbésí ayé èèyàn gbogbo eléyìí ó sì ń ṣẹlẹ̀ káàkiri ẹjọ́ ta lè máa blame ẹni tó bá mọ̀ mí nígbà tí mo jẹ́ sisi tẹ́ bá rí mi nísìn ẹ lè imagine bí mo ṣe máa rí ngbà yẹn kì í ṣe pé bí àmì ò rí olówó kì í ṣe pé bí àmì ò rí ẹni tó kátó kì í ṣe pé even lẹ́yìn ìgbà tí mo marry gan a rí àwọn tó sọ pé mo ti tẹ̀lé èèyàn kan lọ sọ́dọ̀ ọba kan rí ẹ jẹ́ forúkọ bo ọba yẹn láṣìírí obìnrin ni mo tẹ̀lé lọ síbẹ̀ nígbà tí mo débẹ̀ ọba yẹn sọ fún mi pé èmi gangan lòun fẹ́ mo ní mo ti marry obìnrin wá dá ó ní mo sọ fún ẹ ọba lòun fẹ́ gbẹ́sẹ̀ lé ẹ olóò ti marry àárí ọ̀sẹ̀ méjì pé òun máa finish ọkọ mi láàrin ọ̀sẹ̀ méjì wọ́n á gbàgbé ẹ̀ níwájú ọlọ́run àti èèyàn pé wọ́n á gbàgbé ẹ̀ pé ọba lòun gbẹ́sẹ̀ lé olóò ti marry mo wá ra bọ́ta mo wá lọ sínú mọ́tò mi mo lọ jókòó mo dẹ̀ fi ẹ̀gbọ́n mi tí mo gbé lọ síbẹ̀ mo filẹ̀ nínú bẹ̀ tí wọ́n fi sọ̀rọ̀ tán mi ò padà wọlé mọ́ tó bá jẹ́ pé ọ̀tọ̀ ni pé kéèyàn má ní ojú kòkòrò ọ̀tọ̀ ni kí iṣẹ́ ọwọ́ èèyàn kó tó yàn jẹ ọ̀tọ̀ ni kéèyàn mọ nǹkan tó ń ṣe kò ń ṣe gbogbo nǹkan tó dẹmọ́ oore ló jẹ́ oore kò ń ṣe gbogbo torí ẹlòmíì wọ́n á fún lówó àròbóyè òun ti rí national cake àròbóyè òun ti rí aláàánú àròbóyà ó ti dé àìmọye owó míì téèyàn máa gbà tó máa ba ìgbésí ayé èèyàn jẹ́ òun ló jẹ́ kí n gbé show yìí wá torí ẹ̀yin tẹ́ ẹ máa blame torí mo fẹ́ ka opinion wa ṣé obìnrin yẹn ló ṣe àwọn ọkùnrin míì gbà míì obìnrin á ti fojú wọn ráre ẹ̀yin obìnrin míì dẹ̀ máa rò bóyá ẹ smart ẹ máa rò pé ẹ smart ẹ máa rò pé ẹ gbọ́n gan ẹ ti rí mága ẹ ti rí olè ẹ ti rí mága ẹ ti rí ẹni tẹ́ ẹ máa gbowó tẹ́ ẹ máa gbá lọ́jú gbá nímú ọkùnrin á meet ẹ for the first time láti ọjọ́ àkọ́kọ́ yẹn ìmí a máa ṣe phone call látẹ́gùn níwájú ọkùnrin lórí nǹkan tó máa gbọ́ ni pé mi ìdẹ̀mọ́ ẹgbẹ́ wọn lọ sí hospital kò sówó kẹ̀
ẹ báwo lẹ ṣe máa ní kò sówó ẹ ti ẹ̀ sì gbé wọn lọ síbẹ̀ máa rárá láti send owó sí kò bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ o ọkùnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ ló ń send signal sí o ó ti ń send signal sí kíyẹn lè ní tani èlò ló wá nídìí bá máa gbọ́ ẹ gbé wọn lọ sí hospital ẹ dẹ̀ sọ pé kò sówó kí lẹ bá ti wá jẹ látàárọ̀ sí ẹ̀yin ọmọ yìí ẹ dẹ̀ sọ pé Ajia ṣàlàfíà lẹwọ ẹ káàárọ̀ o ṣe wà okay Ajia Adams ẹ gbé wọn lọ sí hospital kò sówó iṣẹ́ tẹ̀tẹ̀ tí báwo lẹ ṣe wá ṣe láàárọ̀ yìí ẹ gbé wọn lọ sí hospital ó ń pàrokò fún ọkùnrin tó mọ ibi tó ti ń ṣiṣẹ́ ọkùnrin tó mọ pàápàá ẹ̀yin obìnrin ọkùnrin tó bá rí tí ò ṣiṣẹ́ ṣàbọ̀ tí ò kọ́ṣẹ́ tí ò dẹ̀ níṣẹ́ lọ́wọ́ tí ò ṣiṣẹ́ tó rí tó mówó wálé tó mówó fún ẹ irú àwọn owó yẹn irú àwọn ọkùnrin yẹn kò ṣe ọkùnrin tó yẹ kó fẹ́ irú àwọn owó yẹn gan ó yẹ kó máa bẹ̀rù láti gbà á nítorí tó bá jẹ́ pé wọ́n lọ fẹ́ lòmíì wọ́n lọ lu ẹlòmíì tó fi wá kó fún ẹ ìjọ tí ẹ onítọ̀hún bá tọ́ ìwọ ló máa kù tí wọ́n máa lò ó ní mo ṣe mú kíní wá pé ẹjọ́ ta ló jẹ̀bi tí pásítọ̀ bá lo ọmọ ọjọ́ tí pásítọ̀ bá lo obìnrin kan àbí ọkùnrin kan lo obìnrin kan àbí ọkùnrin kan mú obìnrin kan ó do nídò ìkà torí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì tí wọn ò ní agbára láti lo obìnrin fi ṣe obìnrin jóògùn tí wọn ò lágbára láti fi obìnrin jóògùn ṣùgbọ́n tí wọ́n ní agbára okó láti do obìnrin ní ìdó òkà ẹ gbọ́ pé wọ́n lọ lo gamale wọ́n lo alẹ́ wọ́n lo ọ̀pá ẹ̀yìn tó bá fẹ́ do the particular obìnrin kan because bóyá nítorí pé obìnrin yẹn ti gbá wọn ní àgbá pa bóyá obìnrin yẹn ti fi responsibility pa wọ́n bóyá obìnrin yẹn ti jẹ wọ́n kegun ó dẹ̀ ń gbóbòsà wọ́n wá make sure pé wọ́n do lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta after tó bá ti do lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta báyìí wọ́n wá gbàdànù àbí kí wọ́n do ní ìdóòkà mo wá ń béèrè lọ́wọ́ yín nísìn gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí ọkùnrin gẹ́gẹ́ bí ọmọdé àti àgbà ìwọ ọkùnrin ìjẹ́ àti rí obìnrin tó o ti do ní ìdóòkà rí látàrí wípé ó wà greedy ìjẹ́ àti rí obìnrin tó o fẹ́ rí tó wá padà change mind ẹ wípé mi gbọ́dọ̀ fẹ́ eléyìí látàrí wípé ó wà greedy ìjẹ́ àti rí obìnrin tí wọ́n gbìyànjú láti fẹ́ sọ wípé wọ́n fẹ́ fi ṣòwò látàrí wípé ó wà greedy so mo ṣe gbé wálé ní pé tanika blame tí ọmọ tọkùnrin bá fẹ́ fìyàn ṣe mo ti báyọ̀ kan argue ẹ̀ láàárọ̀ yìí tó ní màá sọ nǹkan tá bá ti fẹ́ parí ètò yìí màá sọ nǹkan tí èmi àti ẹjọ́ sọ tó ń blame a particular person tí mò ń sọ wípé irọ́ mi ò gbà tanika blame nínú ọkùnrin tó ń fobìnrin ṣòwò tó ń lo obìnrin fún ritual àbóbìnrin àbí pastor àbí ọkùnrin ta ló lẹ̀bi ó ní mo gbé wá lára interactive section ni mo fẹ́ kẹ́ ẹ opinion yín pé ta ló lẹ̀bi ta ló ní ẹ̀bi nínú tí ọkùnrin bá lo obìnrin fi ṣòwò tó bá lo obìnrin fi ṣe ritual ta ló lẹ̀bi mo mọ̀ wípé àwọn obìnrin míì àwọn ìyá míì èmi gẹ́gẹ́ bí ẹnìkan kí Ọlọ́run ọba kó gbà fún mi kò sí ọmọ mi tó máa dágbé ọ̀ǹtì tó bá ń lọ sílé ọkọ àbí tí wọ́n bá fẹ́ fẹ́yàwó torí pé èmi ò gbé ní outside àwọn parent mi ọ̀ǹtì tí mo lọ sílé ọkọ mi ò dálé ní rí mi ò dágbálé rí mi ò dá rent ilé rí inú ilé òbí mi náà ti mú mi lọ sílé ọkọ bẹ́ẹ̀ náà dẹ̀ ló ṣe máa rí fọ́mọ mi obìnrin mi ò kí nǹkan tó máa take ọmọ mi kankan ò ní dágbálé ọ̀ǹtì tó bá ṣe tán tó fẹ́ lọ sílé ọkọ wọ́n lè ra lé gan bẹ́ẹ̀ wọn ò ní dágbálé pé wọ́n dágbé ọ̀ǹtì tó bá ṣe tán tó fẹ́ lọ sílé ọkọ bẹ́ẹ̀ ṣe fẹ́ mi nìyẹn èmi ò dágbálé tẹ́ bá wo àyíká bíbáyìí ó fi àyè gba àwọn ọmọ kó sáré lọ rent ilé kí wọ́n lọ máa dágbé ó fàyè bíbáyìí fàyè gba àwọn gan bó èmi ò tọrọ rú ẹ̀ torí ó ní negative impact ní ara obìnrin pàápàá ọmọ obìnrin láti lọ sọ pé òun fẹ́ lọ dágbé kúrò lábẹ́ ìyá ẹ̀ kó tó lọ sílé ọkọ láì jẹ́ pé ibi tó ti ń ṣiṣẹ́ jìnnà sílé ẹ̀ láì jẹ́ pé bóyá ìjà wà láì jẹ́ pé bóyá ó fìtìnà tiẹ̀ láì jẹ́ pé bóyá kínní ẹjọ́ ta ló ní ẹ̀bi the number to call is +44 7404 851234 àwọn ọkùnrin kan ti pè mí mi ì tí fẹ́ play voice notes máa play ẹ̀ later àwọn obìnrin kan gan ti pè mí pé bí obìnrin ẹgbẹ́ wọn ṣe set wọn up tó gbé wọn fún ọkùnrin ẹjọ́ ta ló jẹ̀bi then ẹ̀yin ọkùnrin tẹ́ ti ní experience pé látàrí ìwà tí obìnrin lù ẹ jẹ́ káwọn obìnrin yìí mọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ wọn ló sọ pé àwọn ń wọ́kọ bẹ̀ tí n bá interview wọn mo rí wípé wọ́n máa fi wọ́n ṣòwò ni wọn ò wá ọkọ ojú kòkòrò ti bà ti ayé wọn jẹ́ wọn ò fẹ́ start small irú èmi bẹ́mi ṣe bẹ̀rẹ̀ sí ṣàṣà obìnrin ló lè bẹ̀rẹ̀ rú ẹ̀ èmi ò ní kóbìnrin bẹ̀rẹ̀ rú ẹ̀ bọ̀ kó tiẹ̀ dé pé kó rọra bẹ̀rẹ̀ níbi ibẹ̀ ṣákẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ yìí ready made food lẹ́ ń wá
ọ̀pọ̀lọpọ̀ yẹn tó ti tó tọ́ fún lẹ̀ ń wá wá mọ̀ wípé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn mọ̀ wípé kò ń ṣe gbogbo nǹkan tó farajọ dúdú ló jẹ́ dúdú kò ń ṣe gbogbo nǹkan tó farajọ oore ló jẹ́ oore àwọn nǹkan míì wà tó máa pè ní oore tó dẹ̀ máa jẹ́ pé n tó máa ba ìgbésí ayé ẹ̀ jẹ́ tó máa sọ ẹ́ di èrò ìgbẹ̀yìn ni ẹ jẹ́ kí n open line the number to call is +44 kò ń ṣe gbogbo ìgbà la máa sọ̀rọ̀ okó àtòbò eléyìí náà ọ̀rọ̀ okó àtòbò ni bọ́ ẹ jẹ́ ká ṣíra wa létí lórí ọ̀rọ̀ bó ṣe yẹ ká lo ìgbésí ayé tá a fi ní fi ẹ̀mí ara wa jó gífà tí ẹni ẹlẹ́ni ò fi ní gbà ṣe wa ṣe tá a fi ní ta ògo wa fún ẹlòmíì tá a fi ní ta ìràwọ̀ wa fún ẹlòmíì tí a fi ní jẹ́ kí nǹkan tá a máa jẹ kó ba nǹkan tá a máa jẹ jẹ́ tá a fi ní jẹ́ kí nǹkan tá a nísìnyí gbogbo èèyàn ló ti ń ṣèdí nǹkan tó ń trend nìyẹn gbogbo èèyàn ló ti ń ṣọyàn nǹkan tó ń trend èmi ò bá lọ́wọ́ ìyá mi mi ìbá dìdí ṣíṣe lọ́wọ́ ìyá mi mi ìdẹ̀bọ́yàn ṣíṣe lọ́wọ́ ìyá mi mo sọ fún yín pé mi ò bá lipstick lẹ́nu ìyá mi rí mi ò rí ṣòkòtò nídìí ìyá mi rí èmi ò wá mọ̀ bóyá wọ́n ti wá ń wọ́n sì yí o àmọ́ mi ò rí ṣòkòtò mi ò rí lipstick mi ò rí lídìí ìyá mi rí mi ìdẹ̀ rí lipstick lẹ́nu ìyá mi rí bóyá nǹkan tèmi náà ṣe mọ̀ ṣe nìyẹn ṣé wọn wá pé ìyá tó ti ní palette makeup èmi náà máa jókòó máa bọ́ ṣe ń ṣe máa wò wọ́n bọ́ ṣe ń ṣe mi ò rí rí so bí mo ṣe wà mí mọ̀ bọ́ ṣe ń makeup tí n bá fẹ́ jáde mo ṣe máa pe ẹni tó máa wá makeup fún mi mọ̀ ṣe ìgbà tó tí mò ń fly gan tó kọ́ nípa àwọn èèyàn mọ̀ pé makeup mi ò wà professional mo kí ṣáà ṣọmójú kọ́ ṣáà rí pé mo ṣáà makeup ojú mi ni mi really mọ̀ ṣe so òun ni mo ṣe gbé wá nírọ̀lẹ́ pé láàárọ̀ yìí pé ẹ jẹ́ ká debate ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí nǹkan tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ ni pé àwọn ọkùnrin onídọ̀tí bẹ́ẹ̀ mo rí pé kíní yẹn trend ó dẹ̀ ṣe pàtàkì ká ṣí àwọn obìnrin wa létí ẹjọ́ ta la máa dá lẹ́bi the number to call is +44 7404 851234 ta ni ká dá lẹ́bi ó yá ẹ gbóhùn sókè ẹ jẹ́ ká máa bá a ṣe lọ. èèyàn kan tiẹ̀ ti pè mí. ta ni ká dá lẹ́bi ta ló jẹ̀bi ta ló jẹ̀bi ṣé obìnrin ló jẹ̀bi ni wọ́n ní case study those yeah àwọn yahoo boys ta ni ká dá lẹ́bi àwọn yahoo boys tó ń fobìnrin ṣòwò àwọn ọkùnrin tó ń fobìnrin ṣòwò àwọn pásítọ̀ tó ń lo ọjọ́ iwájú obìnrin àbí àwọn àfáà tó ń lo ọjọ́ iwájú obìnrin ta ló yẹ ká dá lẹ́bi ẹ káàsán. ẹ bá ń tí nǹkan ẹ káàsán máa. ẹ káàsán wa. ẹ tí nǹkan mo fẹ́ bá sọ tí ẹ. hello. hello. TNT lẹ ń bá sọ̀rọ̀. hello ma. yeah. I'm happy to hear your voice ma mo ti ń wá yín láti fi 3 years. mama mo wà live o ṣe fẹ́ dá sọ̀rọ̀ yìí ni. ọ̀ṣẹ́ tí mo connect pẹ̀lú yín lọ́sàn-án yìí màá mo ti pè. ẹ jọ nítorí Ọlọ́run ṣe fẹ́ dá sọ̀rọ̀ yìí ni ẹ gbé story ẹ ti ń wá mi for 10 years ẹ dẹ̀ ti rí mi sí. hello. hello sister Yinka ẹ káàsán. ẹ káàsán sir. yes ẹ pé tó agbára Ọlọ́run ọdún àtọ̀nà yín kò ní bàjẹ́ o. àmín. orúkọ mi ni Tósìn láti Nàìjíríà. ok. lórí program ẹ̀ ń ṣe lọ́wọ́ obìnrin òun ló lẹ̀. kí lẹ rí tẹfí lóbìnrin. máa ṣàlàyé díẹ̀. ok. ẹni tí Ọlọ́run bá ti dá tí ò bá ti lè hustle fúnra ẹ̀ tí ò ní tẹ́lọ́rùn ẹgbà ipẹ́ nìyẹn kò síbẹ̀ sí lè fẹ́ ṣe á tà láti rí i pé nǹkan tó jẹ́ pé tó nǹkan bá ṣiṣẹ́ kò lè àtìfẹ́ lọ́dún kan ó fẹ́ jẹ́ kó jẹ́ pé tó bá ń sátẹ̀ kó ṣe kinní yẹn fún un láàrin oṣù kan ó ti yẹ yín ó fẹ́ àtìfẹ́ òun gan tó bá ṣiṣẹ́ lọ́dún kan kò lè àtìfù nǹkan yẹn o ó fẹ́ ṣe for example èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí 16 years old mo wà tí mo ti ń dá rẹ́ǹtì lé tó bá dẹ̀ di August tó bá di September 4 máa pé 40 years àwọn sẹ́ẹ̀tì mi ti ẹlòmíì ti ṣe ní wáyé tí mi join àwọn bad gang mo gbé ibi táwọn ọmọ olè wà níbi táwọn kìnnìún wà kò síbi tí mi ti hustle nílẹ̀ Yorùbá wáyé tó jẹ́ pé mo ṣe wá try mo mọ bí tán ti bí mi mo dẹ̀ wòye pé no èmi náà tún ra mi bí bó ṣe wà lọ́kùnrin ló wà lóbìnrin
ṣùgbọ́n ẹni tó bá ń ṣiṣẹ́ kò kí ń ṣe okó ló fi ń ṣiṣẹ́ so tóbìnrin náà bá ṣiṣẹ́ kò kí ń ṣe ọmú ló fi ń ṣiṣẹ́ ọwọ́ kí ọwọ́ zù náà fi máa ń ṣiṣẹ́ ó jẹ́ nǹkan tí mo fẹ́ sọ. ẹ ṣe gan. hello. hello ma. hello ẹ káàsán. ọ̀làdàn láti. ẹ jẹ́ ẹ fi live sí ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn. kí lẹ́ni kí n fi sí. live ẹ fi live sí ẹ má jẹ́ kó dọ̀ jù. ok ṣé ń gbọ́ mi dáadáa báyìí. mo ń gbọ́ ìjà ti ríbi tó ti dó obìnrin ní ìdó kàrí nítorí pé ó ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ jù. Exactly ìdí náà nìyẹn tí mo ṣe pè yín. ok. ṣe rí most àwa ọkùnrin I don't understand these ladies of nowadays ẹ má bínú kò dàbí ìgbà títún ṣe understand ṣe rí ìgbà tí àwọn bàbá yẹn wọ́n wà fortunate gan láti pàdé àwọn obìnrin gidi torí pé ìtẹ́lọ́rùn wà nígbà yẹn. There is no competition, there is no, I cannot really say there is no competition, but there was not that competing between each other. Kò dàbí ìsìn ṣẹ́rí ọkùnrin ò dẹ̀ stupid, most àwọn ọkùnrin ta 1,000 we are all broke niggas. ẹ go straight to the point ṣáríjọ́ tẹ́tí dó obìnrin nídó ìkàrí nítorí wípé ó ń béèrè nǹkan jù lọ́wọ́ yín. Yes, bẹ́ẹ̀ni. ok kí ló ṣẹlẹ̀. ẹ̀rẹ̀ ṣe nǹkan tí mo kàn lè rántí nígbà yẹn ò ju wípé ọmọ tí mo fẹ́ sọ̀rọ̀ particular yìí ó wá sẹ́kọ̀ọ́ nígbà yẹn and àdẹ̀pàdé so àdẹ̀bẹ̀rẹ̀ sí ní date but all of a sudden ìgbà tó ti di pé ó ti ń use mọ́ èkó dáadáa ó máa ń béèrè àwọn nǹkan tẹ́ pé èmi gan máa imagine pé kí ló wá le tó báyà zin and at the end of the day o ní anything láti offer ju òbò yìí náà lọ so do you really expect me to go extreme láti get nǹkan fún ẹni yìí kéde má dé ní dọ́kà kò possible. nǹkan tí mo really get at nìyẹn pé ṣé àti ríbi tẹ́ ti dó obìnrin ní dọ́kà torí pé ó tún àtún demand. hello. hello. ó ń reconnect. hello. ṣé àti ríbi tẹ́ ti dó obìnrin ní dọ́kà rí nítorí ó wà demanding. ẹ kúkú dáhùn. hello sir. ọgbọ́n sèyí ló ń sọ̀rọ̀ láti nàìjíríà fa. hello. hello ma. ìjẹ́ ti dó obìnrin ní dọ́kà rí nítorí ó wà demanding. bẹ́ẹ̀ mo ti dó obìnrin ní dọ́kà rí báyìí. ok kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe jẹ́ kí ló ń béèrè lọ́wọ́ yín. ìgbà tí èmi àti ẹ̀fẹ̀ actually ọ̀rẹ́ mi ló ń fẹ́ ọ̀rẹ́ so wọn àti ọ̀rẹ́ wọn jọ máa wá sí ọ̀dọ̀ wa èmi dẹ̀ ni mi ò ní girlfriend time yẹn náà ṣẹ̀ṣẹ̀ break up pẹ̀lú ẹni tó ń fẹ́ time gbà yẹn bọ̀ ọ̀rẹ́ mi yẹn ó jẹ́ ẹni tó yẹ pé àwọn parents tẹ̀ lówó lọ́wọ́ ó dẹ̀ jẹ́ nìkan tó yẹ pé ó máa kò kí ń wojú wípé tó bá fẹ́ fún yàn lówó kò kí ń wojú tó máa fún girlfriend ẹ̀ lówó so èmi àti girl yìí náà I move on bọ̀ mo jẹ́ kó yé gẹ̀yìn pé tó mọ̀ pé gbà tó ń demand fún nǹkan ní tó mọ̀ pé èmi ṣiṣẹ́ ni ìlú àti bẹ́ẹ̀ mo dé bá nǹkan lẹ̀ mò ń wọ́n fúnra mi bọ̀ ẹni yìí má máa wọ̀ pé nítorí pé ẹni yìí ń fún ẹni yìí ní nǹkan kó máa put bills on me àṣà ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ máa ipò tí ń demand jù irú àwọn kan tẹ́ni kò lè avoid fúnra mi ó máa demand báwo ìwọ kò lè avoid ẹ̀ fún rẹ̀ so there was a time ó dẹ̀ mọ pain mi ó mọ everything then I have to move on like 6 months ó ti mọ everything so wá withdraw owó kan lọ ní ara mi mi ò mọ̀ ní time báyìí mo ṣáà rà mo ṣáà léèrè mo ṣáà padà fóònù ọmọ yìí ìṣọmọ tí mo lè fẹ́ ọmọ tó ń yọ owó lákàntì lẹ́yìn mi tó sọ fún mi tó kàn fún yẹn aṣọ náà ló fi rà kí jẹ pé bó fi ṣe nǹkan tó wá fẹ́ pé business máa ó kókè ó tẹ̀ make sense bó aṣọ jáde lọ jẹun níta ẹni tí a dáná nílé dábàá fún ìta lówó òun ọgbẹ ọmọ yìí máa dẹ́ ṣèkà fún kò ṣe invite wa mi ojú yẹn mo pe ọ̀rẹ́ nìkan tájọ wá sùkúl ó ti ṣe irú nǹkan báyìí mo ní pé oògùn olólò ó ní kí n lọ ra fẹ́ńgà mo dé chemist aláwọ̀ fún òun ta fún mi lórí ìgbà yẹn mo sì yọ̀ǹga ìṣẹ̀ parí secondary school time ìgbà yẹn tí ọ̀bẹ lẹ́gẹ̀ẹ́sì mo dé wọ́n ta fún mi 400 milligram mo lè rántí dáadáa
ẹyọ kan ni mo lò ọmọ yìí àtijọ́ tó bá ti rí mi báyìí ó máa mo ṣọ́ọ̀kù lè gbàdúrà fún mi èmi gan mo mọ̀ nítorí mo sọ pé ọjọ́ yẹn mo ó tẹ̀ mo ṣe tó fẹ́ fún ọjọ́ yẹn. ẹ fi kanra do. bẹ́ẹ̀ mo kanra do gidi. ẹ fi kanra do. ṣẹ́gbẹ́ òun gan àtàgbà yẹn tá a jà tá a fẹ́ra mọ́ boyfriend òun fẹ́ mo girlfriend yẹn ò tẹ́ lọ́rùn ó tún padà wá fún comeback. ṣùgbọ́n lọ́kàn tí ẹ̀yin mọ̀ pé ẹ fi kanra do nítorí nǹkan tó ṣe. torí nǹkan tó ṣe bẹ́ẹ̀ kì í ṣe báyẹn fún un tí bá ṣe dó nǹkan tó ṣe ànọ́mà máa ń dúra náà ànọ́mà kà máa dúra ẹgbẹ́ dẹ́ máa lọkọ̀ but dísùn tó ṣe fún mi mo nà pé ọmọ yìí kì í ṣe ọmọ tẹ́yìn lè wà pẹ̀lú mo kàn sí lẹ́gbẹ́ mo fẹ́ ṣe ọmọ yìí lẹ́ o wọ́n ti máa ṣe fún mi so kò jù báyìí lọ mọ́. ẹ ṣeun. The number to call is +447404851234. Hello. Hello ma. Ẹ go straight to the point. Ẹ fi gbogbo kíkì yẹn lẹ̀. Ẹ ti kanra dó obìnrin rí nítorí ìwà tó wù. Àwọn tó ń lò fún ritual yẹn àwọn ni màá blame. Okay. Reason dẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yóò ló ń bá wọn débẹ̀. Imagine ẹni tí ò ṣiṣẹ́ tó rí ibi tó ti ń ṣiṣẹ́ tó láì dé fún ẹ 100,000. Ó fún ẹni 200,000 naira. Ó kó lọ sí shopping. Ó béèrè pé kí ni value ẹ̀, kí ni worth ẹ̀, kí ni ilé wọn worth. Iṣẹ́ wo ló ń ṣe? Tó wàá sáré dé gbowó lọ́wọ́ ẹ̀. At the end of the day, tó bá ti di pé wọ́n ní ká lọ wá àyàn tán wá, eléyìí tó bá ti wà fílẹ̀ fún ẹ̀ máa padà fún. So àwọn tó rí nílò yẹn máa blame kì í ṣe pé o. Mo fẹ́ bèrè lọ́wọ́ yín jẹ́ ti fi kanra dó obìnrin rí nítorí pé ó ń demand jù lọ́wọ́ yín ẹ wá sílẹ̀. Hello. Ó wáyé nígbà tí bẹ́ẹ̀ ni ó ti rí bẹ́ẹ̀ rí mà. Because mo ti ń try nígbà kan tó jẹ́ pé mo rí pé ó jẹ́ èèyàn kan tó ń demand fowó owó ló bá dì. Àti mo rẹ̀ ti ń try bẹ́ẹ̀ sì mo wọ̀ kàn wá sí owó yẹn sí. Ọjọ́ tí mo sáà opportunity mo gba àwọn báyìí mo ti mọ̀ pé this is the last opportunity mo mọ̀ pé mo lè ní. Mo sáà àti àgbo àti gbogbo ẹ̀ mo make sure pé mo lò papọ̀ lọ́jọ́ yẹn. So nǹkan mọ̀ pé yes bí mi ò bá tẹ̀ ní rí mi mọ eléyìí tí mo ti rí mo mọ̀ pé owó mi ò waste. Ìgbà tẹ́ wá lu àgbo papọ̀ yẹn ẹ ti fi lọ́kàn pé fẹ́ donídòókà ní báwo lẹ ṣe wá donídòókà. Ẹ̀ka mo sùn bẹ̀ mojú ni gbàtẹ́ mi gan fi kan gbogbo orí okó mi gan ló fẹ́ kó pé mo sáà mọ̀ pé èmi lè ní jẹ́ ó ń bẹ̀ mí gan bọ̀ kò lè pariwo ẹ̀bí náà sáà fọgbọ́n mu orí kó náà ti ń powó lọ́wọ́ mi. Ẹ wá donídòókà ẹ dẹ̀ mọ́ mọ̀ ṣe. Hello. Hello, mo ń gbádùn yín o. Hello, Àǹtí Nká. Tẹ́ ẹ bá sọ̀rọ̀ mo fẹ́ blọ́ọ̀kì yín dànù nìyẹn. Mo ń gbádùn yín. Àǹtí Nká, obìnrin ni obìnrin ló ní fault. Ok, mo ń gbọ́ yín. Nǹkan tí ò ṣe fún òun ló ń béèrè fún. And everybody ló mọ nǹkan tó ń lọ ní Nàìjíríà nísìn. So èèyàn náà tó fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ọkùnrin ó gbọ́dọ̀ jẹ́ nǹkan kékeré tó mọ̀ pé fún ẹ̀ mo lè ṣe fún ara mi. The number to call is +447404851234. Hello. 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 Ìjẹ́ ti dó obìnrin ní dó kàrí látàrí wípé bóyá ó ń gbèrè nǹkan lọ́wọ́ yín jù. Hello. Ṣé ẹ ń gbọ́ mi? Mo ń gbọ́ yín báyìí. Ṣé ẹ ti dó obìnrin ní dó kàrí látàrí pé ó ń gbèrè nǹkan lọ́wọ́ yín jù? Ó ti o. So kí lẹ fẹ́ dá sí nínú ọ̀rọ̀ yín sí? Ẹ ṣe sí mi ẹ wo mi ìfẹ́ kéèyàn rìn dì báyìí jáde. Hello. Hello, Àǹtí Yínká. Ìjẹ́ ti dó obìnrin ní dó kàrí látàrí pé ó ń bèrè nǹkan lọ́wọ́ yín jù sà. Èmi ò tí ì rọ́kùnrin tí ò ní fẹ́ẹ̀ tí ì ṣerú ẹ̀ rí gan. Ẹ̀ṣẹ́ yìí ti téèyàn kanra téèyàn fi gbogbo ìkanra téèyàn fi jàn níjànkújàn. So kí ló ṣẹlẹ̀? Àmọ́ kinní kan wà ń bẹ̀ tí ẹ rí kinní kan wà ń bẹ̀ tí àwa ọkùnrin òkè máa understand
ìwọ tó bá lọ fẹ́ dóbìnrin ní dóòkà ìwọ gan fúnra rẹ ò ní mọ̀ yìí pé ìdóòkà tó ń dó obìnrin yẹn òfin ó máa enjoy ẹ̀ ni so bí bàtí èèyàn kàn ń ṣe rẹ̀ náà ni torí òun ló máa gbádùn ẹ̀ ìwọ olómi ló máa rẹ̀ at the end of the day tó bá ní ìdóòkà ló ń dó òun fún ní òun jẹ́ kó enjoy ẹ̀ dì mọ́ ni. àwọn ìdóòkà kan wà tí obìnrin ò ní enjoy o àwọn ìdóòkà kan wà tí obìnrin ò ní enjoy mo máa sọ fún yín categorically àwọn ìdóòkà kan wà obìnrin tẹ́ ẹ̀ jẹ́ kó wẹ̀ tí tẹ́ kọ̀ọ̀rún kó sí lóbò tẹ́ wá ń gba sí gbígba sọ́hùn àwọn position tẹ́ ẹ̀ lè ṣe nílé àwọn position tẹ́ pé inú fíìmù lẹ ti ń rí tẹ́ wá fẹ́ máa try ẹ̀ pẹ̀lú ẹ̀ tá a máa sunkún ẹ mọ̀ pé ó ń ké kò dùn mọ́ ó ń ké ní amazon òde jọ́ ẹ máa do lọ ni so kí ni experience tẹ́yìn ti ní. well ọmọ kan báyìí ní I think 2019 a bẹ̀rẹ̀ sí ní bára wa sọ̀rọ̀ ọlọ́run dẹ̀ jẹ́ kí change wà lọ́wọ́ bàbá díẹ̀ ń gbà yẹn kò wà ní nǹkan púpọ̀ lọ́wọ́ ń gbà yẹn so first night mo rò pé ó ní better expectations nípa ìtẹ̀yàn fún un láàárọ̀ ọjọ́ kejì bí ọjọ́ ìdárọ̀ ọjọ́ kejì tá a fún ọmọ téèyàn tó tẹjọ́ ń dè tara yín normally tó dẹ̀ yẹn expect pé kókó gbogbo láìfẹ́ kókó fóun so láti ìgbà yẹn kò ṣe dáadáa mọ́ fast forward to 2022 torí wọ́n ti rí i pé mọ́tò ti clean ju ti tẹ́lẹ̀ lọ wọ́n ti rí i pé a ti ń wọ ẹ̀gẹ́ tẹ́gẹ́ ti ń tún aṣọ dáadáa ju ti tẹ́lẹ̀ lọ ló bá dẹ̀ tún gbórí wọlé èmi náà dẹ̀ mọ̀ pé òkè owó lílé wà ilẹ̀ ti prepare fún dáadáa sá má. mo ń gbọ́ yín irú obìnrin bẹ́ẹ̀ gan ẹ fẹ́ lè dó fùrọ̀ mo ń gbádùn yín. kódà alẹ́ ọjọ́ yẹn ẹ̀ẹ̀kan yẹn náà ni omi mi ṣe ju alẹ́ ọjọ́ yẹn lọ bọ́ alẹ́ ọjọ́ yẹn mo jẹ́ kó mọ̀ pé ṣùgbọ́n owó ló fẹ́ àyè èmi náà dẹ̀ máa gbogbo nǹkan tí mi ṣe láti 2019 mo kó gbogbo ẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà mo kó fún kóbàkóbà inú mi dùn ọkàn mi bà sára mi. báwo lẹ ṣe wá do tẹ fi do nídò ìyà. báàkì gbogbo style ni mo ṣe ni gbogbo style tó wà lórí mi ni mo ṣe gbogbo nǹkan tí mo ti ń fantasize lórí láti jọ gbogbo ẹ̀ wá style ni mo ṣe tí mo tẹ́ra mi lọ́rùn dáadáa mo do bí ẹ̀mẹrin kílẹ̀ tó mọ́ ẹ mọ̀ gbà tó yá ó ti rẹ̀ ń ò ṣe mọ́ kí náírà o ẹ̀ka tún ṣe kan sí ni o ẹ̀ka tún ṣe tún yí báyìí ni o. lẹ́yìn ìgbà yẹn ìwà do mọ́. mo fi lẹ̀ nígbà owó nìkan ló mọ̀ ṣé ó nífẹ̀ẹ́ mi ni kò nífẹ̀ẹ́ mi náà owó ọwọ́ mi ló ń wà èmi náà dẹ̀ ṣe mo ti mú tójú mi mo ti tẹ́ra mi lọ́rùn torí láti 2019 ṣe ló ń ṣe mí wíwẹ̀ ẹ pé so mo kàn máa ṣe ọmọ ilé kan lásán mi nìkan ó ga o ọgbà tí mo ní opportunity mo kàn ra mọ́ ni mo dẹ̀ fi full stop sí torí kò sí nǹkan kan tá a fẹ́ wọ́pọ̀ ara wa jowó lọ and that is not what relationship is about. ìgbà tẹ́ ẹ̀ ń do yẹn ìjọ òun mọ̀ torí nǹkan tó yára dùn obìnrin ní pé kẹ́ ẹ do tán kó fi máa expect kẹ́ wá sílẹ̀ ìjọ òun mọ̀ pé máa ṣí òun lẹ̀. ẹ̀ náà òun gan pè mí náà gbé kọ́ọ̀dì àmọ́ bíbí. Mo busy ni o. Hold on sir, hold on. Hello. Hello. Mi ò fẹ́ràn àwọn ohun bẹ́ẹ̀ yẹn jàre. Ìgbà tí wọ́n fọ̀ sí yí kọ́ ni. Hello sir, ẹ máa sọ̀rọ̀ yín lọ. Hello. Yes sir. Ẹni pé ẹ sílẹ̀ lẹ́yìn ìgbà yẹn. Mo ti sílẹ̀ ọ̀ láti bá yín mi tiẹ̀ bá ó pè mí gan mi. Hello. Àǹtí Yínká. Ṣé tí fi kọ́ra dó obìnrin rí látàrí pé wà demanding. Bẹ́ẹ̀ èmi mo pèlè kan. So ntẹ́ ènìyàn sọ fún pé olómi ló máa rẹ̀ tí mo mọ̀ pé owó mi ti lọ kò lè rẹ̀ mí. Ibi ìgbà tí mo tó tán mo fún ọmọ yẹn ní nickname pink leaves nítorí gbogbo orí okó mi di sin pink leaves wà lórí okó mi tó pọ́n nítorí mo kò gbádùn ara rẹ̀. Mo mọ̀ pé owó mi ti lọ. Ìjẹ́ ẹ̀dọ́ ní. Èmi náà mọ̀ pé mi ò gbádùn ara mi o. Kò rọrùn fún ara lé kò ní jọrùn fún ara oko náà ní ìṣe mú ọ pé owó yìí ti lọ. Ìjẹ́ àwọn dídó tẹ́ ẹ do yẹn ìjẹ́ ẹ ti dó obìnrin tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí rí ṣe é do nídò pé ìwọ aṣẹ́wó ni ẹ máa fẹ́ do ẹ pa. Mi ò tí àtìgbà yẹn mi ò tí ì dóbìnrin báyẹn mọ́ ṣe é do ní fùrọ̀. Òtítù owó ni tó ṣe
mo tó ní fúrọ̀ gbogbo kò sí ètò nítorí èmi náà ti dìde ara mi sílẹ̀ wọn pé kí ẹ mọ̀ pé nǹkan báyìí lẹ́fẹ̀ẹ́ ṣe ó yàtọ̀ sí nǹkan dé báyìí lóyìí ó dé bóun lójijì kò expect lórí tẹ́lẹ̀ normal as boyfriend and girlfriend ọwọ́ méjì ọwọ́ everybody máa sùn tó bá dàárọ̀ tó bá yẹ pé ìwé tó fẹ́ lò ó lè yẹ kó bẹ́ẹ̀ yìí mo ti gbà mí kan tó wá dà sí kankan mo èmi ti ní plan ti wà lẹ̀ fún mo ti draw architect iṣẹ́ yẹn lẹ̀ fún bòun ò mọ̀ ó dé bá lójijì so kò expect ṣe wá báwo lẹ ṣe wá do ẹ̀mẹ́nu lẹ do ní fùrọ̀. ẹ̀mẹ́jì mo do fùrọ̀ bò ká tó bẹ̀rẹ̀ fùrọ̀ ó di ọkọ̀ mu kó tẹ́kí tó ṣe pa gbà tó yá tí ẹ bá do ọmọ dáadáa omi á dá lára rẹ̀ tómi ò ní. so ẹ do dáadáa. tí omi ò jáde bẹ́ẹ̀ ni. so gbogbo ìgbà tí omi ò jáde lára ẹ̀yìn abẹ́ máa ta. ṣé kò pariwo pé abẹ́ ń dùn. ìdá gangan mo mọ tó ń jẹ́ lubricant torí ẹni tí mo sọ fún tí ó fi mí sí trip yẹn ó ní kí n ra lubricant sílẹ̀. so ẹ. ó pariwo abẹ́ ta o. gbà tẹ́ ń do nífùrọ̀ yẹn báwo ló ṣe wá feel. àwọn kọ́kọ́ ń gbádùn ẹ̀ nígbà tó rí pé sáyé ti ń ṣe gẹ́gẹ́ bí aláìyé máa ṣe tẹ́lẹ̀ ní kò gbádùn rẹ̀ mọ́. ẹ wá nínú ọkàn yín ẹ máa wò pé ṣé olóò burú ni owó mi tó jẹ ni olùlé lórí ẹ wá máa ṣépè fún. ẹ wá máa ṣépè fún nínú. èmi ò ti ra ṣépè bọ̀ inú tèmi dùn pé òṣìṣẹ́ owó tó gbà òṣìṣẹ́ àṣemọ ẹ̀dẹ̀ ni bọ̀ lẹ́tà padà wá fún rebound normal làwa ṣe lẹ́yìn mi ò lẹ́ni tuntun. ẹ ṣé gan. The number to call is +447404851234. Hello sir. Nǹkan tá à ń gbé yẹ̀wò ni pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó jẹ́ pé inú wọn ni láti fẹ́ obìnrin bọ̀ látàrí ìwà tí obìnrin wù. Hello. 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 ṣe o mo ti block ẹ torí pé mo mọ̀ pé mo mọ̀ máa gbé ni o. mo ti block ẹ torí mo mọ̀ pé o mọ̀ máa gbé ni so mo ti block ẹ. The number to call is +447404851234. Nǹkan tá dẹ̀ ń gbé yẹ̀wò ni pé àwọn ọkùnrin ẹ̀yin ọkùnrin mo fẹ́ kẹ́ pè wọlé so that àwọn obìnrin á lè mọ̀ wípé àwọn attitude táwọn put up kí làwọn attitude tẹ́ àwọn obìnrin lè máa put up gan tó lè máa irritate yín gẹ́gẹ́ bí ọkùnrin tẹ́ bá meet wọn àwọn demanding attitude wo náà máa ń put up tó máa ń irritate yín torí pé mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹ ní àwọn traits kan èmi gẹ́gẹ́ bí obìnrin gan ó irritate mi rítì tó ṣe ń irritate mi ni wípé mo sọ fún yín pé tí obìnrin mẹ́wàá bá mi sọ̀rọ̀ mẹ́fà sọ fún mi pé ẹni tó máa tọ́jú mi ẹni tó máa take care mi àwọn ọmọ mi which is very very ó wà very very ó máa nauseate mi ó máa irritate mi kò kí ń jẹ́ kí inú mi dùn. Hello? 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 Hello, ẹ jọ̀ọ́ ẹ pa Facebook yín kẹ́ tó bá wa sọ̀rọ̀ sà. Ohun interfere. The number to call is +447404851234. Ìta ń gbé yẹ̀wò ni pé tí ọkùnrin bá lo obìnrin, ṣé ẹjọ́ ọkùnrin ni àbí ẹjọ́ obìnrin? Kí ni àwọn time tó ti dó obìnrin ní ìdóòkà nítorí wípé nítorí pé ó ń demand nítorí pé ó ń wù ẹ́ bí mága ó ń lo ọgbọ́n fún ẹ. Torí ó ti of course the ẹni tó ń pè yìí. Let me call you back.
hello. ẹ máa fi ń ká. ṣé bẹ́yìn ilẹ̀ pè mí adẹ̀ tún pè yín padà ó tún jẹ́ kí mò ń gbọ́ yín sà. ẹ má bínú ó dẹ̀ kí nẹ́tíwọ̀kì bí tí mo wà ní. ok. experience tèmi naija ni o kì í ṣe bíbá yọ. ọmọ yìí ó pẹ́ tó ti máa ń demand ẹgbẹ́ tó ti bá ti sọ pé nǹkan báyìí owó ṣáá ni. ká má ti sàn kankan kì í dẹ̀ ṣe owó tó wà reasonable kì í ṣe pé bí wọ́n fẹ́ fi sanwó school or bí wọ́n fẹ́ fi ṣe anything. ìgbà tí n ṣáà rí i pé kì í ṣe material tí mo need ó dàbí pé bóyá ẹni yìí kò bẹ́ẹ̀kọ́ so kí ni má short mo kàn sáré fún ni o èmi gan mọ̀ pé tó fi máa kú lórí ilẹ̀ alàyè ìgbàdí ọjọ́ yẹn because mo ti lọ ra vega mo ti lo vega mo dẹ̀ ti ní mú ọtí but mo ti lọ wá bọ́ọ̀tù kan good bag mo ti lò ó so bó dẹ̀ ṣe dé mo bẹ̀rẹ̀ sí gbé náà le ó ké mi nǹkan wo bẹ̀ torí mi náà ti wò pé èmi ni mo máa short so till today mo mọ̀ pé kò lè gbàgbé ó jẹ́ experience tèmi. So mo ti message yín ẹ̀ka message yín. okay ẹ jọ. okay máa kà. so gbogbo àwọn obìnrin tó bá ti demand lọ́wọ́ yín bẹ́ẹ̀ yẹ ẹ máa lo oògùn fi dó wọn ni. tó yẹ wọn náà nìyẹn. hello. hello. hello à ń gbọ́ yín ìjà tí rí obìnrin tẹ dónídó kàrí nítorí pé ó wà demanding. ẹ máa kú iṣẹ́ ọ̀mí fún ilé ká. yes sir. ọlọ́run nípa òye àtọgbọ́n yín o. àmín. gbogbo àtàwọn ilé yín ayọ̀ yìí fi rere. àmín. ó ti tó ijọ́ mẹ́ta kan tí mo ti ń wá nọ́mbà yìí tí mo fẹ́ pè mo ní ọkọ̀ létí láti jẹ́ tẹ̀lé mi ṣé rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ obìnrin ló fà á. ní gbogbo nǹkan tí ẹ̀dá bá ń ṣe kó máa rántí ọ̀la. kò sí nǹkan tó ń jẹ́ múgùn kò sí nǹkan tó ń jẹ́ aláṣẹdànù tó lọ́n bá rányàn sí yín ẹ gbà pé ọlọ́run ló ràn sí yín ẹ má máa pè ní múgùn. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí mi nígbà tí mo wà ní ilé nígbà tí màá dé kú some years back wọ́n á pàdé ọmọ yìí wọ́n á láìpẹ́ ọmọ yìí ṣẹ́dúlé ìpinnu rẹ̀ ti má rì. wọ́n á wò pé kí ni mo lè ṣe fún ọmọ yìí torí pé kí ọjọ́ iwájú ẹ̀ lè dára. wọ́n á sọ fún mi pé òun ní wahed ọkọ̀ sí fọdámọ̀ òun ọmọ mo dẹ̀ lọ gbé síbi tó ti máa kọ́ṣẹ́ bó ṣe ń kọ́ṣẹ́ yẹn lọ lọ́rẹ̀ẹ́ nìkan ti pè mí nìyẹn pé báwo ni ó tó jẹ́ mẹ́ta òun mọ̀ pé òun gbọ́ pé mo wà lẹ́kùn ní bẹ́ẹ̀ ni níbo ni wọ́n wà tá a máa rí abúlé sọ pé òun tí ì ṣe ní skul kan mi ní dárúkọ tún yẹn fi ṣe poli annex wọn ní satellite campus ó ní bẹ̀rù tí ń ṣe lecturer that is good o mo á sọ pé mo bẹ̀rẹ̀ nìkan mo fẹ́ poli admission kò lọ sùn pé ọmọ bíbí inú mi nù mo parọ́ ṣẹ́ẹ̀dẹ̀ lè wò pé ọmọ yìí wọ skul kó tó nígbà tó ti ń kọ́ṣẹ́ yẹn ó máa gba 500 every day nígbà yẹn ìgbà tó bá wọ skul tán yes máa ń fún ìgbà tó bá wọ skul tán I set everything tó fún ó wá dijọ́ kan tó bá ti lọ sí hostel tí mo gbà fún ẹran pé annex campus ju kan náà máa rẹ́ẹ̀tì lẹ́kọ̀ọ́ ṣe mẹ́sìn àwọn bọ́ọ̀ tó wà ń bẹ̀ máa ṣe fàájì fún wọn ó wá dijọ́ kan bọ̀bọ̀ kan wá pè ní ẹ̀bùn nínú kan láì bí mo ṣe ń ṣe onípe ṣe ṣe ní kí n máa ṣe ní port ó lẹ́yìn tí mo wá ń báyìí oníkòwò ọ̀tẹ̀ báwo pé kí ló ṣẹlẹ̀ ṣé mo pé èmi ṣe tèmi fún ọlọ́run mi ì ṣe torí pé ọ̀rọ̀ fífẹ́ mọ́ torí pé èmi ti níyàwó tí bàbá yẹn ó ṣàn kọkùnrin wá sílé yẹn ṣe bìlì pé mi èyí tàn láti lọ mọ́ wá dijọ́ kan mọ́ wá pè bí mo ṣe pè é madam nǹkan tí mo gbọ́ ni pé báwo ni everything àwọn ọ̀rẹ́ wa wà ní abẹ́kẹ́rí àti ìgbà yẹn tí n bá anybody sọ̀rọ̀ either business either friend either anything mi kì í kọ́ tí fóònù dẹ̀ máa ń tẹ̀ recording. ṣe bìlì pé báwọn ẹ̀rọ ta ló pè ní bàbá mi kò ní mọ̀ ní. ẹ̀yin wá sọ pé ta ni bàbá mi kò ní ó bàbá tó yẹ pé àjọ wà bí ní aláyé nìkan mi kò ní
ẹ̀wà àwọn ọmọ èèyàn wọ́n tún á bèèrè lọ́wọ́ ẹ̀ pé tàbí ẹni tó fẹ́ pé mi ò ní translator bàbá yẹn kan ṣàtìgbà mi ń jọ ẹ ṣàmọ ẹni tó wù mí pé ẹ ṣá ó mọ̀ wọ́n á gbọ́ gbogbo ọ̀rọ̀ yẹn àtìgbà yẹn wọ́n á jẹ́ ọgbẹ́ ọkàn fún èmi láti máa ẹ̀pù wọn bí ó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé I didn't have anything tó jẹ́ pé àwọn kọ̀ọ̀kan wà ó yẹ ká ṣe fóbìnrin bọ̀ tó bá ṣe fún ó máa sọ pé torí fífẹ́ ni. àwọn ìwà kan wà fóbìnrin máa ń wù tí òye kan máa wù. hello. hello ma ṣe TNT ni ma. TNT ni ẹ ti fẹ́ pè mí là ẹ sọ tẹnu yín. ok ẹ ká gbà lórí WhatsApp máa má bí nítorí Ọlọ́run ẹ jù. mi ò lè sọ̀rọ̀ lórí WhatsApp ṣe ní nǹkan tẹ́ fẹ́ dá sórí kínní nọ́mbà yìí ò kí n lọ lórí WhatsApp mo ti block ẹ sọ. lórí látẹ̀sí náà ni ok actually nípa ọ̀rọ̀ tẹ sọ náà ni pé ṣé àwọn èèyàn pé àwọn tó yí obìnrin gbowó lọ́wọ́ wọn apart from pé obìnrin gbowó lọ́wọ́ gbé wọn gbóbìnrin tó kà mo sọ̀rọ̀ àwọn ọkùnrin kì í má lò pa àwọn ọkùnrin wọ́n tún máa ń set camera fún wọn láti lè fi ní rẹ́kọ̀dì wọn lọ́wọ́ so lẹ́yìn lẹ́yìn pé tí ọba tẹ́tẹ́ òbí ẹ̀ bó ṣe máa ń ṣe ti sọ fún àwọn pàdé wọn pa aláyé bí jẹ́ ìṣẹ̀bá ìṣẹ̀lẹ̀ wọ́n tún máa nínú ìwọ̀n wọn máa tún jọ̀dọ̀ àwọn girls yẹn wọ́n tún máa ṣe bí méjì mẹ́ta. èwo express wo lẹ́yìn ti ní. kí lẹ rí. express wo lẹ́yìn ti ní. sincerely èmi fún mi ní experience pé mo bátàlì kò tẹ̀sán ọmọ nàìjíríà náà ọmọ Kenya bíbà ọmọ Kenya nínú bíbà ẹ̀ tó mo dẹ̀ owó kò smart lẹ́kẹ̀ẹ́ kí ni ìgbọ́n lè ṣìkà fún. ìkàwọ́ lẹ wá ṣe fún. ṣìkà fún gidi gan. mi ò dó díẹ̀ mi ò dó bọ̀ tí mo dó ní dókà mo lo àgbo mo lo iṣẹ́ pé àgbà ìbọn máa ń lọ màá pé mo fẹ́ dóbìnrin pé abẹ́jọ wà ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta màmá ń lọ ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta ló máa ń lọ mo fẹ́ like ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta ó lè láti 1 hour plus depend ọ̀pọ̀ tí mo sọ ìwọ́n mi mo tó gẹ̀ẹ́yì tó ẹ̀ẹ̀márùn-ún níjọ́ yẹn gan mo ń lọ bí iṣẹ́ mo pa bí iṣẹ́ jẹ o mo late lọ bí iṣẹ́ kí ló fà á ti jẹ ní pé actually kan tó ṣe gangan ni pé ó àti ń fẹ́ra wa tẹ́lẹ̀ ok wọ́n máa ń demand wọ́n máa ń demand ẹ mọ̀ pé people in diaspora we have our target based on salary and other things so mo ní àrísà tí bá ti fún níwọ̀n bá tí mo lè fún kò ní tẹ́lọ́rùn ṣáá ni kò ní tẹ́lọ́rùn ṣáá ok so bá rí pé wà lọ ń bà kan so bá ń gbọ́ tó ń sọ káàkiri pé dáadáa ìsinjí dáadáa ìgbà wọ́n fi ń lé èyí tí ti máa fún sálárì fún ẹni ok wọ́n á dáńsù àtún ó dà pé ẹ̀kọ́ tí ọpọlọ ẹ̀ tí ò pé yẹn wọ́n padà pé last wọ́n á dáńsù bá fún níwọ̀n bàbá fi tún wá mo ti lórí mo do ní five percent pé ó ké pé sóun ṣẹ́ mi ní òṣèlú mo sọ ní ní òṣèlú tó pé àwọn òpó tí pẹ́ mo fi dú ẹ fún òṣèlú lẹ́sẹ̀pẹ́ pé mo ti máa àti dúró ara rí o better and dead mo máa kọ́ ṣe ní òṣèlú pé ẹ márùn-ún mo láti pé iṣẹ́ pé àbùkù manager mi pé I will be late today please this is ọ̀nà ẹgbẹ́ mọ́tò mi ní kéde gbọ̀ngàn mo rí pé mo do tẹ́wọ́n and gbàdúrà ìṣẹ́ bẹ̀rẹ̀ sẹ́yìn pé màá tó fún àpàdé gba ọmọ yà mo ti padà rí dókè gan náà o ní fídíò lọ́wọ́ bẹ̀rẹ̀ àmú òtún ní fídíò náà àwọn ọmọ yà wá bí. kílẹ̀dẹ̀ ṣe pé fún ẹni tó gbowó lọ́wọ́ ẹ̀ ńkọ́ ẹni tó gbowó lọ́wọ́ ẹ̀ ńkọ́ tó ń gbowó lọ́wọ́ ẹ̀ ó láti do onídòókà mo ń gbádùn yín jàre ẹ máa sọ̀rọ̀. onídòókà ń gbé àlàyé kò ṣe irú ọmọ rẹ̀ wá sí fídíò ìsọwọ́ ni wọ́n ti ń sọ ṣì ọ̀rọ̀ nígboro àwọn fún ọmọ òun gbé òun rèé nígbà nínú ọmọ orí fídíò wọ́n lọ ṣe fún lẹ́sìlẹ́sì oríṣiríṣi ní pé ṣọmọ alágbẹ́jà kan ló ṣe kéńtọ̀ fídíò lélẹ̀ wọ́n fi sẹ́ẹ̀tì fóònù sẹ́ẹ̀tì kámẹ́rà àbábẹ̀ fẹ́ pé torí pé ọmọ yẹn máa ti ní ṣubú pé òun smart ọmọ nìjà náà lélẹ̀ ó dẹ̀ lọ torí ẹ̀ lọ ra hidden camera ó ra ní $120 tó sẹ́ẹ̀tì fún wọn lọ́wọ́ bó lè gbó smart kó máa gbó lọ́ọ̀mí pé òun ti rí òkú ní kò tẹ́lẹ̀ náà. so àwọn ọkùnrin tún máa ń sẹ́ẹ̀tì hidden camera fáwọn obìnrin yẹn. àwọn mi ìdè àpò wẹ́wẹ́ yẹ pé wọ́n máa ṣe kámẹ́rà fún wọn wọ́n máa fi ní ẹ̀rí wọn lọ pé kò sí pé àwọn tó ń mú ti ọgbọ̀nsán ìbá tó bá dọ́tọ́ nígbà ẹ̀rí dà àwọn dáàdì ń gbòòrò àwọn tó lórí live program ọmọ tó bọ̀ sọ mẹ́rin wá ẹ̀rẹ́ lè rọ́ lọ padà fún àwọn alẹ́rìí fídíò ẹ̀rọ àbí iṣẹ́ rẹ̀
ẹ̀sẹ̀ so wọ́n wà bẹ́ẹ̀ wọ́n wà ní ìjà náà ìṣẹ̀lẹ̀ àkàtà bá ń dé tàwa nígbà tí wọ́n bá ń dé tàwa ní ìjà wọ́n máa ń pèjà pé ibà wọ́n máa girlfriend boyfriend lọ́jọ́ iwájú ó lè padà di relationship or marriage wọ́n bá ti fún ọ ní kéńkéé tí wọ́n kó jẹ́ àwọn pọ̀ ní amadé ìtàkọ́dá gà and ìgbà tí mo ti ṣe experience pẹ̀lú mi náà mo ti ṣe experience pé ó ní pé ṣe lọ́mọ ẹ̀tọ́ tó máa dé tó lọ kí ọmọ dáhùn sọ̀rọ̀ ẹ̀tọ́ ìwọ́n fẹ́ tó ń bá bẹ̀rẹ̀ pé ọlọ́run pé kí òun náà mẹ́nìkan tó mẹ́nìkan ní kò sí káwọn kọ́sìtì náà òun jọ yẹn òun mẹ́nìkan tó mẹ́nìkan ní kọ́sìtì pé ọlọ́gá rẹ̀ sọ pé àti wọ́n kọ́sìtì ọmọ yẹn fẹ́ wọ́n dáre sọ̀rọ̀ ìwọ́n ló ń san school fees ẹ̀ wọ́n yẹn sọ̀rọ̀ ọmọbìnrin yẹn wàdíwájú wà nígbà ló ń san school fees ẹ̀ ọ̀n ti gbà tó wọ́n pààrọ̀ fún yẹn wọ́n farabalẹ̀ wọ́n fi ọkùnrin ní ìtẹ́ wọ́n gbé lọ́jú ọ̀dẹ̀ ló sì ṣe wà bá sọ wọ́n wá sẹ́ni bíbí ẹ̀ náà ti pé kó gbọ́n wọ́n sẹ́ni ọ̀blọ̀ ojú àwọn ọkùnrin so things are happening káwọn obìnrin kọ́ mọ tí wọ́n ń ṣe àtàwọn òbí náà generally kọ́ mọ bó ṣe wọ́n máa bá àwọn ọmọ bí wọ́n ṣe máa tẹ̀lé ọkọ̀ wọn lọ́wọ́ àlọ́ ọmọ. ẹ ṣe gan ẹ ṣe. bá ti gbé kọ̀ lélẹ̀ òtítọ́. Anyway, ẹ jẹ́ kí wá sọ̀rọ̀ ní tèmi mi ò mọ bí àwọn èèyàn ṣe fẹ́ rí mi ìdẹ̀mọ́ báwọn èèyàn ṣe jẹ́bọ̀ pé àwa entitled sí opinion wa mo ní ẹ̀yin obìnrin ẹ má máa sọ fún mi pé I need a good man lọ́wọ́ mi mọ́ ẹ̀yin gan ò dáa stop telling me stop calling me I need a good man especially from Nigeria ẹ yé máa sọ bẹ́ẹ̀ fún mi mọ́ ẹ̀yin gan ò dáa need a good man tell me pé o ní òbò tó o fẹ́ tà màá wá bẹ́ẹ̀ dúnàádúrà iye tó o fẹ́ gbà màá dẹ̀ bẹ́ẹ̀ wá ọkùnrin tó máa lè sanwó iye tó o fẹ́ gbà ẹ má máa pè mí pé ẹ fẹ́ a good man mọ́ sọ fún mi ipe o fẹ́ òbò o ní òbò tó o fẹ́ tà tí mo fẹ́ kẹ́ máa sọ especially obìnrin from Nigeria tẹ́ bá ti nídìí ọkùnrin ẹ sọ fún mi pé mo ní òbò tí mo fẹ́ tà o màá wá bẹ́ẹ̀ dúnàádúrà pé èlò ló fẹ́ tà màá wá bẹ́ẹ̀ wá báyà fún torí nǹkan tí ọ̀rọ̀ yín dẹ̀ gbà nìyẹn kò sí ọkùnrin ṣe gbọ́ wọ́n ṣe ń sọ nísìnyí pé àwọn ọkùnrin kan wọ́n ń fi kámẹ́rà sílé àwọn ọkùnrin kan á lo oògùn láti dó yín bẹ́ ṣe rìn ni ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ní àwọn gimmicks àwọn attitude kan tẹ́ fi pé bóyá ẹ wise tí wọ́n ní tọkùnrin bá kọ́kọ́ toast yín ibi recharge card lè máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ máa ní ẹyá send me recharge card ibi tẹ́ máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn from there ẹ máa bẹ̀rẹ̀ sí ní sọ pé ìkọ́ tí ẹ sọ fún mi ó láti sọ fọ́kùnrin yẹn wà lábúrò sọ fọ́kùnrin yẹn pé òun lóyún òun fẹ́ lọ ṣe test ìyẹn lòun send owó sí ó ní òun wá sọ pé kó fóun ní result test ó ní kò send ẹ̀ mọ́ lórí ẹ̀ ti burú gbogbo ọ̀nà lẹ fi ń ja ọkùnrin lólè gbogbo ọ̀nà lẹ fi ń jalè wọ́n máa fi yín jó gífà ni èmi ò ní blame ọkùnrin tó lọ fi obìnrin ṣe owó àbí tó lọ fi obìnrin ṣe gífà àbí tó lọ fi obìnrin ṣe ritual èmi máa blame obìnrin tó fi ara ẹ̀ sílẹ̀ débi tí wọ́n lọ fi ṣe ritual nǹkan kékeré fẹ́ start small mo sọ fún ẹ pé bá a ṣe rìn là ń kó ni tó o bá dúró nídúró obìnrin gidi wàá rí ọkùnrin gidi tó bá dúró nídúró obìnrin tí wọ́n lè ṣanwó lé ẹ lórí ọkùnrin tó máa ṣanwó lé ẹ lórí náà ló máa rí mo ń sọ fún yín pé tó o bá ti di wípé ọkùnrin ti meet ẹ ó jẹ́ pé ńgbà tó meet ẹ tó bá tiẹ̀ nídìí nǹkan tó fẹ́ sọ̀rọ̀ tó jọmọ́ owó àsìkò tẹ́ ń sọ̀rọ̀ yẹn má sọ̀rọ̀ tó jọmọ́ owó létí ẹ̀ àsìkò tó ń sọ̀rọ̀ yẹn tó o bá fẹ́ ra nǹkan tó bá dípò fẹ́ lọ sí ṣọ́ọ̀bù lọ ra nǹkan tọkùnrin bá wá kẹ́ ẹ nílé má mú lọ sí ṣọ́ọ̀bù ibi tó ti fẹ́ ra nǹkan torí ọkùnrin tó bá nítìjú tó bá mú débẹ̀ á fẹ́ yọ owó á fẹ́ sanwó ẹ̀ ọkùnrin yẹn bó dẹ̀ ṣe máa ń ronú wọ́n máa ń ronú wípé o mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni lóòótọ́ dẹ̀ ni
ọ̀pọ̀lọpọ̀ yín tó bá rí yín ìjọ yẹn lẹ máa take wọn lọ sí shop ibi tẹ́ ti ra nǹkan ìjọ tó bá rí yín lẹ máa ṣe phone ẹ máa make phone call fake phone call láti máa sọ pé ó wà lọ hospital wọ́n ní ìdíwọ́ owó tó máa fi ẹ wá máa sọ síta ṣé owó ló máa wá jẹ́ kí màmá mi kú sìn ṣé owó ló máa jẹ́ èlò náà fẹ́ gbà ọkùnrin tó dẹ̀ gbọ́ pé kíní kan á ní èlò ni wàá máa ráhùn mi ìdẹ̀ wá lówó kọ̀ọ̀kan báyìí ọlọ́run owó dẹ̀ pọ̀ lọ́wọ́ mi ò fi ń test ọkùnrin yẹn ó fọgbọ́n tọrọ owó ni ẹ ń fi ọgbọ́n tọrọ owó ẹ ń fi ọgbọ́n useless ara yín ẹ ń fi ọgbọ́n yẹ̀yẹ́ ara yín ẹni tó bá fẹ́ pè mí fún obìnrin pè mí fọ́bìnrin láti Nàìjíríà kó jẹ́ kájọ dúnàdúrà òbò iye tó fẹ́ gbà lórí òbò. Hello ma. Hello. Yes ma. mo ń gbádùn yín. ọ̀rọ̀ tẹ́ sọ yìí mo fẹ́ sọ lórí ó ní ọmọ kan tí mo fẹ́ ní ọyẹ́ ní time gbà yẹn gba 2019 ọmọ yìí ó jẹ́ ọmọ tí ò kí ń jáde kúrò nínú rúùmù ẹ̀ so wọ́n á ní bọ̀bọ̀ kan tó ń jọ ń gbé ọ̀sẹ̀ yẹn ọmọ yìí ò jáde wọ́n á sọ fún mi pé kò sóúnjẹ tó fẹ́ jẹ bọ́ ọmọ yìí ò lanu sọ̀rọ̀ fún mi rí ní pé ebi ń pa òun àbí òun ti san school fees that was the time exam wọn kú ọjọ́ mẹ́ta ọmọ yìí ò sọ fún mi bọ́ ìlú sọ fún mi pé nǹkan báyìí ni ó ń ṣe ọmọ yìí mo àbámu yìí ń plan mo fún ní 10,000 lè rántí but mo á wo conversation wa àti mọ́mí ẹ̀ ọ̀rọ̀ owó ìnáwó náà máa jọ ń sọ mọ́mí mo fi Ọlọ́run bá búra mo wà ní òmù Èkìtì báyìí ọmọ yẹn wá mi wálé àná àtìgbà tí mi àtọmọ yẹn ti ń tèsí mi ò sí láṣọwò nítorí mo máa ń respect pé kò ẹ́fà lánú ó béèrè tí ò ní lọ́wọ́ mi rí àbí kò ẹ́fà mí sí pé bọ́bọ́ yìí mo ní ìdòwò àbí nǹkan báyìí mi ò fi ọwọ́ kan rí respect ẹ̀ sì máa ń wà bẹ́ẹ̀ bí ẹ ní mi ò fi irú nǹkan báyẹn lọ rí pé kò dẹ́ ọ̀nà náà tí máa rí pé ó ní ìdòwò máa fún un mo ti fún mi òfin tí máa kà á ti lé ní 6,000 ìwọ kan á dé wá ní pé ọ̀la ní house ẹ̀ máa di nítorí ẹ̀ máa tọ́nà títẹ̀ mi nítorí tí n bá láìjẹ́ tẹ́tẹ́ tó ṣe fún pé ọ̀la ní house ẹ̀ máa di bàárà gbé fóònù group tó wà máa gbé sí olóṣó group mo lè fún ẹ o ojú àrímọ̀ bo. Ojú àrímọ̀ bo báwo. ojú àrímọ̀ bo á ti ṣe o. Ojú àrímọ̀ bo is what sense. á ti ṣe owó tó pa. Àṣìṣe báwo ló ṣe máa ṣiṣẹ́ owó ẹ̀ òbú agbóná. òbú agbóná ni òbú atú. kò jù báyìí lọ. ó ní mò ń sọ èyí tẹ́ ń pè mí pé ẹ fẹ́ good man ṣẹ́yìn gọ́gọ́ good fúnra yín ẹ má máa pè mí pé ẹ fẹ́ good man ẹ máa pè mí pé àǹtí Yínká òbò tí mo ní dọlóbò mi ò ní dọlóbò màá wá bẹ́ẹ̀ dúnàdúrà èlò ló fẹ́ gbà màá wá tarí ọkùnrin sí ẹ ọkùnrin tó bá máa tarí ẹ̀ sí ẹ a sọ fún ẹ pé iye báyìí lòun fẹ́ san nítorí wípé ìwà tí ọ̀pọ̀lọpọ̀ yín wù ó ń ti èèyàn lójú jáì ó ń ti èèyàn lójú mi ní sọ fún yín ọkùnrin ò fẹ́ fẹ́ yín mọ́ ẹ gbọ́ táwọn ọkùnrin ń lo alẹ́ wọ́n ń lo gamale wọ́n ń lo gbogbo ẹ̀ láti do yín wọ́n wá máa do yín ní dòkà wọ́n á gbóbò yín gbóná ẹ wá máa ní ọmọ èèyàn dó kó mọ èèyàn dó ti lògùn dó ẹ torí owó tó gbà lọ́wọ́ ẹ̀ ó máa ṣiṣẹ́ kí ló dé ẹ̀yin náà wò Haúsá Ìgbò Yorùbá ìjọ mélòó lẹ ti gbọ́ pé wọ́n gbé ọmọ Haúsá wọ́n gbé wọn ṣòwò rí ìjọ mélòó lẹ ti gbọ́ pé wọ́n gbé ọmọ Haúsá wọ́n gbé wọn lọ ṣe ritual rí èyí tó ń sọ̀rọ̀ yẹn tẹ bá gbọ́ ẹnu ẹ̀gọ́ mi ìròbó yóò gbá Haúsá tààrà àwa Yorùbá àti Ìgbò nìkan náà ni torí ojú kòkòrò nítorí wípé a fẹ́ ṣọyàn a fẹ́ ṣèdí a fẹ́ wọ designer nìkan wọ tí bá lo gold àwọn èèyàn crop ẹ̀ wọ́n wá send ẹ̀sẹ́ni tó ta gold fún mi wọ́n láwọn fẹ́ irú gold Yínká TNT mọ bí tí mo ti ń bọ̀ ni ṣe mọ bí tí mo ti ń bọ̀ bó mo sọ fún yín pé mo kiri CD mọ bí tí mo ti ń bọ̀ àwọn crop ẹ̀ wọ́n wá send ẹ̀ lọ sí ìyẹn tó bá ti wá surprise ẹ̀ sí wọn wá sá mi ò kí ń lo panda no matter how small tó bá rí lára mi gold ni láti ilẹ̀ mi ni mo bá yẹn lọ́wọ́ ìyá mi tó bá ní gold mo bá ìyẹn lọ́wọ́ ìyá mi mi bá lipstick lẹ́nu ẹ̀ mi ò bá ṣòkòtò bọ̀ tó bá ní gold mo bá lẹ́nu ẹ̀ tí mo tún jogún lọ́wọ́ ẹ̀ èyí tí mo ní nílùú mi lè gbé sílé mo lọ gba box ní bank tí mo gbé síbẹ̀ ni àwọn máa ní wọ́n fẹ́ ra rukidi kan ẹ máa sáré mọ́tò máa kọlù kẹ̀kẹ́ ntẹ́ ẹ̀ tó kò dẹ́ ṣe pé owó yẹn náà tó bá fún yín kì í ṣe pé ẹ fẹ́ fi ṣe business o kì í ṣe pé bóyá ẹ fẹ́ fi ṣe anything o
ẹ máa fi raṣọ ra bàtà, ẹ fẹ́ fi bẹ́gbẹ́ mu, ẹ fẹ́ fi raṣọ ẹbí, ẹ fẹ́ fi raṣọ ẹbí, wọn ò ní yé máa fún yín ṣe owó, wọn ò ní yé máa fi yín ṣe owó. Ká ní pé ọ̀pọ̀lọpọ̀ yín ni in tí Ọlọ́run ṣe fún mi nípa ẹ̀ṣọ́, ẹ ní jẹ́ kí Facebook gbádùn. Ẹ rí mi kélé ibi ya £2 náà ń tà, mo dẹ̀ fẹ́ mo fi ṣe yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bú mi nígbà yẹn tó lálákìsà, wọn ò bí kò ń ṣe pé gbogbo ẹnu ni mo fi sọ. Tó bá ní ká kólẹ̀ ká tún ṣà, wọ́n á máa tọ ẹyin lọ́mọ ẹdìyẹ ń tọ̀ ya ẹ̀. Ọlọ́run ọba, gbogbo ẹnu ni mo fi sọ. Tó bá rí nǹkan kékeré lára mi, name ni ó láwọn shop kan tí mi tiẹ̀ ní wọ̀ lọ ra nǹkan kan rárá, mi ní wọnú ẹ̀. Bóyá tí bá fẹ́ ra nǹkan fọ́mọ àwọn ọmọ mi ní wọnú ẹ̀ lọ rà. Mi fi ṣe ẹnu, mi ò fi pose, mi ò fi gbéra mi pọ́n. But mo jẹ́ àwọn tó bá mọ̀ mí láti ilẹ̀, wọ́n mọ̀ pé I'm a very private person. I've always been a private person, and nǹkan tó ń ba yí ọ̀pọ̀lọpọ̀ yín jẹ́ òun ni ọ̀rẹ́ yíyàn. Ìjọ tó bá ti mọ̀ wípé ọ̀rẹ́ ò lè add value kankan sí ìgbésí ayé ẹ, wọ́n máa di value ẹni, ìjọ náà wàá cut, wàá mọ̀ pé ilé ayé á turn around sí dáadáa. Bí mo ṣe wà, mi ń kọ́ rẹ̀, mi ń close mọ́yàn, acquaintances ni mo ní, kò sẹ́ni tó máa ní òun tight friend mi àbí close friend mi ò ní, mi ì dẹ̀ fẹ́ ní, mi ì dẹ̀ kí n feel lonely, mi ò miss anywhere, mi ò miss àti jáde, mi ò miss anywhere. Wàláì mo dẹ̀ fi gbogbo ẹnu sọ́sẹ̀, ẹ̀yin lọ́mọ ẹdìyẹ ń tọ̀ yẹ, mi ò fi post. Ntẹ́ bá dẹ̀ rí aṣọ tẹ́ bá rí lára eégún mi, wàláì tèmi ni, kò sí bó ṣe lè wọ́n tó, tèmi ni. Any gold tẹ́ bá rí lọ́rùn mi, mi ò ní yá gold fi polówó, tèmi ni. But mo ṣiṣẹ́ débẹ̀ ni, mo bẹ̀rẹ̀ láti lẹ́lẹ̀, mi ì dẹ̀ wago aláago ṣiṣẹ́, mi ì wago aláago ṣiṣẹ́. Alára pé irú èèyàn tí mo jẹ́, òun ni ò lè máa jẹ́ pé kẹ́ máa rí kí n wọ nǹkan lẹ́ni, kí n wọ nǹkan lọ́la. Kí ni ta ni mo fẹ́ impress? Kí n wa gold sọ́rùn torí pé kó ba lè mọ̀ pé mo ní. To impress who? Láti impress àwọn tani, láti pé kó ba lè mọ̀ pé mo ní. Ẹ rò pé mi ò ní. To láti impress kí ni? Ọ̀pọ̀lọpọ̀ yín nǹkan tẹ́ fẹ́ ṣe nìyẹn. Mo dẹ̀ ń sọ tòótọ́ ni mo sọ fún yín lẹ́ni wípé àwọn tó sọ̀rọ̀ pé onídọ̀tí kìíní kan tó bá kólẹ̀ ká tu ṣàṣẹ, àtàrí ẹ̀jẹ̀nàkú ni kì í ṣẹrù ọmọdé. Ìgbé ò léegun béèyàn bá tẹ̀ àti ro Ọlọ́run pé ká kólẹ̀ ká tu ṣà nínú pé èèyàn ní nǹkan ẹ̀ṣọ́ àmúròde. O ò lè pàdé mi níta tó bá fowó tọ́ ẹ, kó má wò mí pé àwọn fowó tọ́ mi, torí mi ò ní wọ nǹkan tó máa rí yẹyẹ, mi ò ní tó bá rí kékeré ó ní name. Mi fi post, mi lówó bẹ̀ṣẹ́ rí pé nǹkan ẹ̀ṣọ́ àmúṣọròde, Ọlọ́run mo dúpẹ́. But mi ò ní wá sórí Facebook kí wá ṣẹ̀ṣẹ̀ wá máa dà bolẹ̀, for what? To impress àwọn tani. Ìjọ tó bá ti gbé live, tó o bá ti ro nǹkan tí àwọn èèyàn máa sọ, ọ̀rẹ́ tó bá ti mọ̀ wípé ọgbà ẹ̀ ga ju tiẹ̀ lọ, tó máa fi tiẹ̀ kó bá tiẹ̀, má bá rìn. Wọ́n ń fi yín ṣòwò ju, ojú kòkòrò yín ti pọ̀ jù. Ẹ lè lọ́kọ torí ọkọ kọ́ lẹ̀ ń wá, owó lẹ̀ ń wá. Hello ma. Hello. Hello ma. Hello ma. Mo ń gbádùn yín. Ẹ kú program, mo fẹ́ dá sí program yẹn. Mo ń gbọ́ yín. Ṣé rí ọ̀pọ̀ àwọn obìnrin yẹn olójú kòkòrò ni wọ́n àdẹ̀ fẹ́ ṣiṣẹ́. Ibi tí wọ́n á ṣiṣẹ́ sí ni wọ́n ti máa fẹ́ kó èrè. Tẹ́ bá tòsí obìnrin báyìí, kó tó wákàtí méjì á ní pé kẹsẹ̀ di káàdì. Àgbà yẹn ló máa rántí pé dátà ò ti tán. Ṣé ń gbọ́? Àwọn ọ̀nà tí wọ́n ń gbà láti request fún nǹkan, àwọn ibẹ̀ yẹn ni wọ́n ti ń rí àkóbá. Ibẹ̀ làkóbá ti wọlé fún ọ̀pọ̀lọpọ̀ wọn. Ẹ̀wúrú kankan tó ṣẹlẹ̀ lánàá náà báyìí lórí Facebook tí ọmọ kan lọ ṣe ìyàwó ó dẹ̀ ra mọ́tò fún yẹ. Ká ní gẹ́fẹ́ ló ra mọ́tò yẹn fún báyìí. Gẹ́fẹ́ yẹn máa ṣẹ́ẹ̀tì ẹni. Ìyá ọmọ yẹn ò gba mọ́tò yẹn, ó náà mọ òṣìṣẹ́ ìbúrò ti rówó tó fi ra jíìpù. Exactly, ìyá gidi. So ìyá yẹn reject jíìpù yẹn. So ó reject ẹ̀. Ká náà àwọn ọmọbìnrin wa yìí ni wọ́n máa gbà á.
àmọ́ wọn ní rántí pé repercussion wà fún wọn ní rántí pé repercussion wà fún wọn ń ro ẹ̀yìn èní nìkan ni wọ́n máa ń rò ìyẹn ló ń jẹ́ kí tẹ bá rí àwọn marriages tán ṣe ń sìn kò ṣẹlẹ̀ tó dára náà because ọkùnrin yẹn máa fi tìjú marry ni a ní àfagídí marry lẹ́yìn ìgbéyàwó wọn á túká náà ni nítorí pé the more tí obìnrin the way tí obìnrin yẹn ti ń béèrè nígbà tí wọ́n sì wà ní relationship náà ló máa gbé wọnú ilé láwọn máa demand ọkọ lè ní 10,000 lọ́wọ́ ìyàwó á máa béèrè 30,000 ṣé kí ọkọ lọ jálè ní ọkọ lọ bá wa wọnú wọn ẹ̀sẹ̀ dárí àwọn tí wọ́n lò wọ́n fún oògùn owó wọ́n lò wọ́n fún oríṣiríṣi ọ̀nà so àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn wọ́n lò wọ́n ní nàìjíríà báyìí láàárín ọ̀sẹ̀ kò sí ká má rí lórí íńtánẹ́ẹ̀tì pé obìnrin méjì wọ́n lé wọn bọ́lẹ̀ nínú mọ́tò wọ́n ti yá wèrè ìdẹ̀ ṣe pé a máa gbọ́ ni a máa rí fídíò ẹ̀ tó máa fídíò wọn ìní àbẹ̀rẹ̀ ti sí díẹ̀ lẹ̀ á fẹ́rẹ̀ sí díẹ̀ lẹ̀ lójú títì owó náà dẹ̀ wá lọ àwọn tí ò lówó lọ́wọ́ tó jọ́kùnrin tí ò lówó lọ́wọ́ tó bá tó sí wọn wà ní gbà. ẹ fẹ́ máa dàbí lágbájá ẹ fẹ́ máa dàbí tàmẹ̀dù ẹ mọ̀ bí tí wọ́n ti rí wọ́n á kówó fún yín ẹ mọ̀ bóyá kádàrá yín ganan ṣe tó fi rí owó yẹn tó kó fún yín inú yín á máa dùn wọ́n á fowó àbú yín wọ́n á fi jàbú lálejò mi ì fi ṣe ọ̀rọ̀ ẹnu gbogbo ẹnu ni mo fi sọ àwọn tó dẹ̀ ń ta fún mi dẹ̀ mọ́ mo lè má kó sílé mi ì lè kórú nǹkan báyẹn sílé mo kó lọ sí báǹkì ní bíbá yìí ẹ máa gba bọ́ọ̀sì ní bíbá yìí wàláì tó bá kó jọ díẹ̀ náà máa fi kú tó máa fi ra lé nílùú yìí ọlọ́run ní nǹkan tọ́lọ́run ṣe fún mi ní ẹ̀ṣọ́ ọ̀run tẹ bá rí lọ́rùn mi ò yá o èmi ni mo ní nǹkan mi ì dẹ̀ kí n lo pàǹdà kò sí bó ṣe lè kéré tó mi kí n lo pàǹdà mi ì dẹ̀ ó dẹ̀ ní ṣọ́ọ̀bù tí mo ti ń ra aṣọ tí mò ń wọ̀ sọ́rùn gan ọlọ́run ò ní rí mi kó ìgbé ò legun sẹ́ẹ̀ ó níbi tí ó lójú ibi tí mo ti ń ra nǹkan tí mò ń wọ̀ sọ́rùn èmi tí mo wọ àkísà yìí èmi tí mo wọ bọ́nà ìsọnù yìí ó níbi tí ó ní ṣọ́ọ̀bù tẹ́mi ń wọ̀ ti ra aṣọ tí mò ń wọ̀ mo ń sọ fún pé àwọn tó ń rán aṣọ fẹ́mi àwọn tó ń rán aṣọ fáwọn tẹ̀ mọ̀ ni bẹ̀mí ò ní tìtorí ẹ̀ ní tí ọlọ́run ṣe fún mi ní pé ká wọ nǹkan sọ́rùn ọpẹ́ ni fọlọ́run olódùmarè bọ́ ẹ̀ ní rí mi bí mo ṣe máa ṣe yìí náà ni níbo ni mò ń lọ tí màá wá kó sọ to impress pé kí ni simplicity láyé yìí tó bá ti sípù tí ò dẹ̀ ti wọ aago aláago ṣiṣẹ́ tó ò ti jẹ́ kẹ́lòmíì push ẹ láti lè wọ aago aláago ṣiṣẹ́ ìwọ̀nba ló máa kó sí gálò mọ́ àwọn ọ̀rẹ́ tó bá ti rí wípé wọ́n ń wọ nǹkan tó fi intimidate ẹ yẹra fún wọn má fẹ́ dàbí wọn má ní wọn as role model because ó máa padà kó bára ẹni ó máa padà kó bára ẹni ọ̀pọ̀lọpọ̀ wàá fẹ́ irú èmi sì ló bá fẹ́ start show lórí Facebook tó láṣọ tó fẹ́ wọ̀ ó lè wò mí as role model wàá máa wò mí pé àǹtí Yínká gan tó tiẹ̀ ní 1 million followers kí ló ń wọ̀ role model nìyẹn tó bá lọ ń wò pé mo fẹ́ wáṣọ tí n bá láṣọ báyìí mi lè start show ó máa bá yí ara ẹ jẹ́ ó máa bá yí ara ẹ jẹ́ èmi ò irú àwọn aṣọ tèmi ń wọ̀ tí mò ń rà tí mò ń wọ̀ sọ́rùn èmi ò ní lè fi irú ẹ̀ wá ṣe show torí pé mo mọ nǹkan tí mò ń wọ̀ mi ní lè fi irú ẹ̀ wá ṣe show mo mọ shop tí mo ti máa ń raṣọ ṣẹ̀dẹ̀ mọ̀ pa lówó lọ́wọ́ jura wa lọ wọn bá táṣẹ́rẹ́ tí mo ní tí mo fi ń rà mi ní lè wá fi aṣọ yẹn wá wọlé lórí Facebook àmọ́ tó bá invite mi wá wò mí wò tó bá fowó tọ́ ẹ wò mí látòkèdélẹ̀ kó wá wo àwọn tó jọ invite wa wá mọ̀ bóyá mo tó gbangba sùn lọ yẹ àbí mi tó gbangba sùn lọ yẹ ìyẹn náà fi ń sọkàn ṣe pé bóyá kí wá lọ for what irú eléyìí sìn gift ni màá lò màá fi wọlé wọn tó bá ní wá invite mi pé mo wá bá ẹ àmì ò ń ṣọmọ àlè máa represent Adéníran bàbá mi Ọlọ́run máa represent ẹ bàjẹ́ ẹ jẹ́ ká máa nǹkan tá a bá ní ẹ jẹ́ kó máa tó wa ẹ má máa jẹ́ kí àtẹ́lẹ̀ wa kó tọ̀ wá jẹ ẹ má máa jẹ́ kí àtẹ́lẹwọ́ wa àtẹ́wọ́ ẹni kì í pani lásọ̀ tẹ́ àbá fẹ́ máa kúkú gífà kọ́ máa pé àwa náà fi ṣòwò jù Yorùbá Ìgbò ẹ̀yin náà ń lo kádàrá yín jù ẹ̀yin náà fi wúǹbù yín ṣòwò jù ó lè
lọ́pọ̀lọpọ̀ èèyàn kan sọ fún mi lẹ́nìí òun fẹ́ ọkùnrin alájì tó lè fẹ́ yàwó kejì tó dẹ̀ lówó lọ́wọ́. Hello. Hello, Sami, ẹ kú ètò afẹ́dá sí tòní o. Mo ń gbá yín sà. Ẹ wo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ọ̀rọ̀ ni àwọn obìnrin yẹn ọ̀pọ̀ wọn ló ń ṣe bẹ́ẹ̀ o. Ibú gan àwọn tó jẹ̀bi láti bẹ̀ndà sí UK gan wọ́n tẹ̀ ti mú àyẹn lásán wọ́n tẹ̀ nímọ̀ nǹkan tó ti nílẹ̀. So àwọn tó kàn máa ṣe pàpà tó bá pàdé wọn. So ìwà nàìjíríà yẹn wà lára wọn. Ẹgbọ́n àwọn tá ti ṣe díẹ̀ náà lù yìí. Akọ̀ máa ń wò bí kí ló ṣe àwọn múgò yìí. So tá a bá dẹ̀ wà pẹ̀lú òyìnbó náà tá a bá gbé káàbù tá a bá ṣe kinní òyìnbó máa sanwó. Òyìnbó máa sanwó tí ìwọ náà máa sanwó tiẹ̀. Ṣe get mi òyìnbó máa wò àtàbájọ wà mọ́jú tó máa ń lọ láàárọ̀ kò ní béèrè owó lọ́wọ́ ẹ̀ ó máa pé táìsì ó lè jẹ́ £50 ó máa san délé ẹ̀. Ṣe get mi so bẹ́ẹ̀ mi ṣe wà ibi tí ó dẹ̀ adé kọ́ mi ní tẹ́sí ló lẹ̀ jà mọ́ níbi tí mo wà. So mo kàn á wò wọ́n ni mo ṣe wà pọ́ọ̀bù kan lánàá fẹ́ kí mo kàn ń wò àwọn mú pé ẹ̀yin tẹ̀ mọ̀ ọ̀bọ̀ ìtó bá tó yẹ̀ bá pé tó bá wá láàrin wọn so ààrẹ máa ń balẹ̀ àárí tó dà ìpáwọn ilé àwọn tóun lè sùn wọn ni so most of them wọ́n lúkọ after owó so àgbà tó dẹ̀ lómi náà ń pariwo so bàtí mímọ́ náà wà nàìjíríà mo ti fèdè àwọn ọkàn ẹni bẹ́ẹ̀ pé later a lè má rí ẹdún 1 year 2 years so ìjọ tó bá ti wá forí kó báyìí gan lásán gbàgbé a máa mẹ́ẹ̀sì ẹ̀ pa àwọn àgbà ẹ̀dá bá rí agan a máa wù ẹ̀ báyìí so ọlọ́run ló ti ẹ̀rọ yín ọlọ́run máa fún yín ṣe tó bá gbọ́ ni èyí tó bá gbọ́ tó kí tó ń bá dẹ̀ gbọ́ ilé tí yín ẹ̀kọ́ yín. ẹ máa ní wọ́n disappoint yín wọ́n lè take yín serious tó bá ti wà demanding jù ọkùnrin á máa fi ẹ́ sí position tẹ́pá kọ̀ máa dún ẹni tó bá ti nídìí láti dógò á fún ẹ lówó á dùn ẹ lọ́kàn ara ẹ̀ ó ti zẹ́rù ọkàn ara ẹ̀ pé aláṣẹ́wó ni ẹ́. bẹ́ẹ̀ni I'm telling you nǹkan tí òye wọn nìyẹn. ó ti fi sínú ọkàn ara ẹ̀ pé aláṣẹ́wó ni ẹ́ tó ń bá nídìí wọn á dùn ẹ̀ wọn á dẹ̀ fún ẹ lówó. òun á dẹ̀ fún ẹ lówó a máa lọ àlejò ẹwọ́ máa yẹn àwọn náà ti ṣe irú ẹ̀jìká tó kó lẹ́jà àgbálẹ́ fún yẹn àṣìgbogbo akọni ní kálọ̀ wọ school anytime akọ̀mọ̀rí pé wọ́n máa fún wa sórí ẹ̀ òun lọ kàwé òun lọ bìkan òun lọ ẹni dúró sí sáwà kẹ́ má rí wọn ìgbà míì àdè máa ní stress ó lè jẹ́ ní mẹ́tàlá dé ó lè jẹ́ òun wọn la máa wù lọ́kọ̀ pé ká fẹ́ àdé ẹ̀nà bí ẹni ò expect ẹ̀ wọn òkè gbẹ́ ẹ̀ púpọ̀ sí bíbà gbàdédé ti pọ̀pọ̀ so tó máa gbọ́ owó àgbọ̀ngàn bá lè gbọ́n máa pẹ́ lórí ẹ̀ pípa àwọn tó dé wà ń dé UK yìí sí ìtò máa lélẹ̀ lẹ́rùn ti sáà náà ṣì máa ti tọ́ Queen Esther ẹ má bínú sá Queen Esther ó ní we wey no dey ask our man for money una dey take for granted irọ́ sórí ọkùnrin tó bá rí wípé o wà rìsá pé o kì í ṣe alájẹbánu wọ́n mọ tó ń ṣe wọn ò lè ṣe kọ́ má dógbò ni kò mí pé bóyá wọn ò nífẹ̀ẹ́ I'm telling you ẹ̀yin obìnrin ẹ kúkú máa ṣe pay as you go kán sanwó fún yín kán dó yín kẹ̀dẹ̀ jẹ́ kí wọ́n máa bá ti wọ́n ibi tó dà nìyẹn pay as you go ẹ sọ fún mi ẹ̀yin tẹ́ bá fẹ́ ọkùnrin ẹ sọ iye tẹ́ máa gbà lórí òbò yín máa bá yín dúnàádúrà máa wá lọ ta òbò yín fún ọkùnrin tó fẹ́ do yín torí ibi tó dẹ̀ dé sí nìyẹn nísìn. bẹ́ẹ̀ni tó bá yẹ ti báyìí ti ká fún yín kan tó fẹ́ fún yín á máa lọ bẹ́ẹ̀ni mo fẹ́ rẹ́dí àti máa rí nìyẹn ẹ ti mọ̀ báwọn ọmọ ibo mi máa ń ṣe ítálì nìyẹn ọlọ́ọ̀dá ẹ ti báwọn bó ṣe wà ítálì street nìyẹn. ẹ ṣe jàre ẹ jẹ́ ká gbé kọ́ mi ẹ máa sọ pé ẹ̀ ń wọ́kọ̀ ìwà yín ò jọ ìwà ẹni tó ń wọ́kọ̀ ẹ máa ní ẹ̀ ń wọ́kọ̀ ẹ̀yin gangan fúnra yín nínú ọkùnrin ẹ ti sọ fọ́kùnrin pé aṣẹ́wó nìyín nígbà tó bá ti meet ọkùnrin I want recharge card bàbá mi ò ṣe kinní kan mo fẹ́ sanwó rẹ́ǹtì mi mo introduce kan sí kan lẹ́nujọ́ mẹ́ta ó ti bẹ̀rẹ̀ sí ní sọ fún pé òun fẹ́ mọ́mọ́ ń wá láti ilé kó bá ń fún lówó ìjọ mọ àpò ọkùnrin yẹn ìjọ mọ bí tí bùkátà ti ẹ̀gọ́ ìjọ mọ bí tó gbé dé ìjọ mọ nǹkan tó ń ba fà kó tó meet ẹ ìjọ mọ bí tó ti ń bọ̀ ẹ kúkú máa ṣe pay as you go ẹ máa tẹ́ bá ti fẹ́ wúkọ̀ ẹ sọ price òbò yín shape òbò yín ibi tí òbò yín dé ibi tẹ́ ti lò dé iye ọmọ tẹ́ ẹ ti fi bí màá lè mọ ọmọ tẹ́ ẹ bá ti fi bí màá lè mọ iye tó máa cost tó máa san lórí ẹ̀ ẹni tí ò bá ti bímọ rárá òbò ẹ máa wà expensive jẹni tó ti bímọ lọ. Hello? Hello? Yeah? Hello? Hello? Ẹni tí ò tí bímọ òbò ẹ máa wà expensive jẹni tó ti bímọ lọ ẹni tó ti bímọ sọ iye ọmọ tó ti bí à lè mọ bá ṣe máa tag òbò ẹ torí ẹ̀yin obìnrin Naija ẹ ń tìyàn lójú pàápàá àwọn tó wá sí social media tó wá sọ ó dọ̀ mí ó ṣe ó fọkùn sí ẹ lọ́rùn du ẹni
ṣé ọkùnrin kan focus obìnrin kan lọ́rùn do ni ẹ gbàgbé pé ó jẹ́ pásọ̀ gbé ó jẹ́ ìmáàmù ṣó focus sí ọkọ obìnrin lọ́rùn do ni ìgbà tó ń gbowó kò mọ̀ pé ọ̀gá mi kan ní school nígbà táwa tá bá wà ní primary school ńgbà yẹn tí oúnjẹ àwọn olóúnjẹ bá kù tó bá fẹ́ ta láwìn fún yín ọ̀gá mi yá máa ní àti jẹlẹ́dẹ̀ tìkan àti sanwó ẹ̀ jùgbọ̀njùgbọ̀n ìgbà tó ń jẹ́ tó ń dún ẹ tó ń fún ẹ lówó ta ló wà ń bẹ̀ lọ́ máa dáràn náà ọmọ òkè ń dáràn kọ́ apẹ̀ má kọ̀ ẹ gbàgbé pé ó jẹ́ pásítọ̀ ló kó lábẹ́ ẹ gbàgbé pé ó jẹ́ ìmáàmù ló kó lábẹ́ ipe ó jẹ́ pásítọ̀ lèyàn kàn fẹ́ fi blackmail wọn pásítọ̀ ló kó lábẹ́ ìgbà tó ń ná owó yẹn tẹ́ ń ṣe ìdí tẹ́ ń ṣe ọyàn ṣé anybody bá yín gbọ́n bẹ̀ ṣé anybody bá yín dá sí this pastor tó ń sọ yìí mo mọ̀ náà mo máa ń gbé dáadáa nígbà tí mò ń fly mo mọ̀ ìyàwó ẹ̀ mo mọ̀ àwọn ọmọ ẹ̀ mi mọ̀ wọ́n mo ti rí wọn dáadáa rí so ṣé ẹ mọ̀ bí tó ti bọ̀ so gbà tó tẹ́ ń jẹ mùkàmùkà ta lẹ rí ta lẹ bá sọ ta ló mọ̀ gbogbo ẹ̀yin obìnrin tí wọ́n fi ń ṣòwò tí wọ́n fi ń ṣe ritual wọ́n máa ti bá ìgbésí ayé yín débì kan kó tó di pé wọ́n fi yín ṣòwò ìmí àti jẹ àti jo aṣọ mọ́ oúnjẹ ìmí àti mú àwọn ọkùnrin yẹn lọ sílé wọ́n á ti gba mọ́tò wọ́n á ti gba oríṣiríṣi ẹ ti bá wọn lọ sí club wọ́n á ti dó wọ́n á ti tọwọ́ bọ̀ ẹ ti jẹ ọmọ tí wọ́n á ti fún ayé tí ìyá àti bàbá yín ò jẹ rí nǹkan tí àwọn ìyá àti bàbá yín ò rí rí wọ́n ti ṣe fún yín kó tó di pé wọ́n fi yín ṣòwò ẹ ti jẹ aṣọ yín mọ́ oúnjẹ ẹ ti jẹ kádàrá yín wọ́n ti gbé oríṣiríṣi lé yín lọ́wọ́ ẹ ti jọ lọ sí club ẹ ti jẹ wọ́n ti ra mọ́tò fẹ́lòmíì kó tó ṣẹ̀ṣẹ̀ wá padà wá fi yín ṣòwò ẹ máa ràn ìjọ ọmọdé jẹrọ ó da jẹ ìjọ ọmọdé jòkété ó gba jẹ bó o bá ti pààrọ̀ gidigba ìwọ náà ló máa da jẹ anybody olúwo ló máa da jẹ gbogbo àwọn tó ń ṣe tó fẹ́ máa bú anybody nísìn obìnrin yẹn ṣé kò ti jọlá lọ́wọ́ ẹ̀ rí ta ló rí pé ọlá tí bàbá ńlákùbà bẹ̀ ò ṣe sí lọ́wọ́ ṣé kò jẹ́ ṣé kò gbowó lọ́wọ́ ẹ̀ ṣèbó ó ti print statement of account jáde ṣé kò gbowó lọ́wọ́ ẹ̀ ṣé kò jẹ́ ṣé òwò ọmọ bíi tí owó yẹn ti ń wá o mọ̀ bóyá ó ti lo àwọn obìnrin míì tó fi ṣe owó tí wọn náà ná ń bẹ̀ wọ́n tó bá ti báyàn jẹran èèyàn máa jọ jẹran ọwọ́ náà ni wọ́n máa jọ jẹran ọwọ́ náà ni so ẹ̀yin obìnrin tí ojú kòkòrò bá ti bayé yín jẹ́ bẹ́ẹ̀ lè ṣiṣẹ́ tí ẹ̀ ń wò pé ẹ jẹ́ dárúkọ àwọn èèyàn kan mi ní ìkọ̀kọ̀ against anybody o Ọdúnládé Adékọ́lá ó ń wọ designer mo fẹ́ wọ̀ Bọ́láńlé kìíní kan nínú owó ó ń wọ designer mi náà fẹ́ wọ̀ Ìyábọ̀ ń wọ designer mo fẹ́ wọ̀ ta ló tún wọ ta ni mo túbọ̀ kó máa wọ designer ẹ máa kúkú gífà ni wọ́n á máa fi wúǹbù ẹ máa dẹ̀jẹ̀ lára ni ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá ti lọ gbájúmọ́ ṣe ẹ̀yin kẹ́ kójú kòkòrò kúrò kẹ́ yé sojú kòkòrò kẹ́ jẹ́ kí àtẹ́lẹwọ́ yín kó má tàn yín jẹ àwọn tó ń kọ́lé tó ń gbogbo ẹ mọ ibi tí wọ́n ti rówó ẹ mọ nǹkan tí wọ́n ṣe débẹ̀ ẹ mọ ibi tí wọ́n ti rówó ẹ mọ nǹkan tí wọ́n ṣe débẹ̀ kí ló kọ̀ yín àwọn tó mú tọrọ lágbà sílẹ̀ kọ́kọ́ bọ̀ wọn bóyá lórí Facebook bóyá níbi kọ̀kọ́ tí wọ́n tó rọra lágbà sílẹ̀ kọ́kọ́ bọ̀ wọn ẹ̀rọ bóyá wọn ọ̀gbọ́n ẹ fẹ́ rìn ẹ fẹ́ káyé máa pe òkìkí yín ẹ fẹ́ ṣiṣẹ́ wọ́n máa fi ìwọ̀n mú yín ṣòwò ni àwọn ọkùnrin yẹn gbogbo ẹ̀yin ọkùnrin mò ń bá sọ̀rọ̀ obìnrin tó bá ti lójú kòkòrò ẹ máa dó wọn nídò ọ̀ka ẹ dó wọn ti furọ̀ obìnrin tó bá ti ní ojú kòkòrò tí ò lè ṣiṣẹ́ tẹ mìtì tó bẹ̀rẹ̀ sí ní bèrè owó lọ́wọ́ yín àbí tó bẹ̀rẹ̀ sí ní sọ wípé òun táàsì yín àbí tó ń jẹ mùkàmùkà bí ọmọ ojú àìrọ́lárí ẹ máa dó wọn kí ẹ máa yọ ìfun wọn lé wọn lọ́wọ́ ẹ gbogbo ẹ fi okó ẹ dó ìwò etí wọn ẹ dó ìwò ẹnu wọn ẹ dó fùrọ̀ wọn ẹ dó ojú òbò wọn bó bá ṣe é ṣe gan ẹ palẹ̀ ẹ dá ìwò sórí ọmú wọn kẹ́ ẹ kí okó sí ẹ máa dó wọn nídó òkà ni obìnrin tó bá ti wà tó bá ti jẹ́ ojú kòkòrò lóní tí ò lè ṣiṣẹ́ tí ò lè start small tó fẹ́ máa fi ìgbésí ayé ẹ̀ máa fi ìgbésí ayé ẹ̀ máa fi compare ìgbésí ayé aláyé gbogbo nǹkan tó ti sọ lórí Facebook yìí ó yẹ kí n ti sọ pé tí bá jáde kí n look elegant mi ò impress anybody gbogbo àwọn tó ti sọ̀rọ̀ pé wọn kìnnìkan ẹ jẹ́ àpàdé ń ta mo fẹ́ wo nǹkan tẹ́ ẹ fẹ́ wọ̀
mo fẹ́ wo nǹkan tẹ́ fẹ́ wọ̀, mo fẹ́ wo gold tẹ́ fẹ́ lò, mo fẹ́ wo bàtà tẹ́ fẹ́ wọ̀ sẹ́sẹ̀ tó fẹ́ beat bàtà mi, mo dẹ̀ fẹ́ wo aṣọ tẹ́ fẹ́ wọ̀, mo fẹ́ wo gold tẹ́ fẹ́ wọ̀ kí a tó ńbẹ̀ láti máa bẹ̀rẹ̀. Mo fẹ́ wo nǹkan tẹ́ fẹ́ wọ̀ tá bá pàdé ta nítorí ẹ dídí invite mi síbi tẹ́ bá wà. Mo fẹ́ wo nǹkan tẹ́ fẹ́ wọ̀, mo fẹ́ wo nǹkan tẹ́ fẹ́ wọ̀, mo dẹ̀ fẹ́ wo gold tẹ́ fẹ́ lò sọ́rùn, mo fẹ́ wo ago ọwọ́ yín, mo fẹ́ wo bàtà ẹsẹ̀ yín, mo fẹ́ wo bag tẹ́ fẹ́ gbé. Mi ti ẹ ṣe bag person náà, but mo fẹ́ wo bàtà tẹ́ fẹ́ wọ̀, mo fẹ́ wo ago, mo fẹ́ wo bag tẹ́ fẹ́ gbé, mo fẹ́ wo gold tẹ́ fẹ́ lò sọ́rùn, mo fẹ́ wo pé okay àpàdé ńta, mo fẹ́ wo nǹkan tẹ́ fẹ́ wọ̀, mo fẹ́ wo aṣọ tẹ́ fẹ́ wọ̀. Àmọ́ mi ò ṣe jura mi lọ, mi ò dẹ̀ ní tìtorí wọ́n ní wọ́n sọ pé nǹkan tí mi ò jẹ́. I'm a very simple person and private. Tó bá jẹ́ wípé mo jẹ́ ní tó ṣe kàràkàrà gbogbo ìgbà yẹn, wọ́n ti gbé oríṣiríṣi jáde nípa mi, wọ́n ti gbé oríṣiríṣi jáde, bọ́ mi ò ń ṣe tó ń gbẹ́ tó ń ṣe, mi ò ń mọ̀ rẹ̀ nǹkan èèyàn ń jọ mí lójú. Mo tó bá ní ènìyàn jọ èèyàn mo fi jọ bàbá mi pa ni, mi ò ń gba nǹkan lọ́wọ́ èèyàn, mi ò ní tọrọ nǹkan lọ́wọ́ ẹ. I'm telling you, mi ò ní yá nǹkan lò lọ́wọ́ ẹ, mi ò ní yá, mi ò nǹkan kò sí nǹkan tó lè wọ̀ tí mi ò lè afford ní ilẹ̀ ní tó mọ́, kò sí. Èèyàn ń wọ sẹ́ gold 10 million 7 million sọ́rùn ẹ̀ ń pè lóní, ẹ̀ ń pè pé kò ní nǹkan tí ò dẹ̀ ń ṣe pé bóyá ó yá. Ẹ lọ bí bọ́sẹ̀ gold náà, ẹ lọ bí. Èèyàn ń gbé gold 140 gram 200 and something gram lẹ́ẹ̀kan náà, ẹ̀ ń sọ pé kò ní nǹkan. Ibi tó ní kálukú fi ṣe sí ló wà, bọ̀ má wá títorí pé orí lára mi, má wá títorí pé orí lára mi ó wá fẹ́ lọ, ó fẹ́ lọ wọ́n náà fẹ́ rarú ẹ̀. Ó mọ bí tí mo ti rówó, ó mọ iṣẹ́ tí mo ṣe débẹ̀, ó mọ source tí owó ti ń jáde fún mi, ó mọ bóyá mo tiẹ̀ ń ṣògùn owó ni, ó mọ bóyá mo ń ṣe ritual ni, kó tó máa sọ pé ó fẹ́ rarú gold TNT. Ó mọ so torí ẹ̀ náà gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣojú kòrò sí nǹkan oníkan, tẹ́ máa ń rí obìnrin ẹgbẹ́ yín ó wọ designer, ó gbé designer bag, tẹ́ fẹ́ títorí ẹ̀ kú, tẹ́ fẹ́ lọ máa dó ajá, tẹ́ fẹ́ lọ máa tax ọkọ yín, tax ọkùnrin tẹ́ ń date, wọ́n máa do yín ní ìdóòkà ni. Ẹ̀yin ọkùnrin, gbogbo obìnrin tó bá ti ń béèrè recharge card lọ́wọ́ yín tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń date, ìjọ yẹn ni kẹ́ ti kọ́kọ́ mú kúrò lọ́kọ yín pé eléyìí ò kì í ṣe wife material. Gbogbo nǹkan tó bá béèrè lọ́wọ́ yín ẹ fún bọ́, ìjọ tẹ́ ẹ bá ti gbà mú ẹ̀dọ́ nídòókà, ẹ̀dọ́ nídò ẹni tí ò dèbù rẹ̀. Gbogbo ìwọ ara ẹ̀ ní kẹ́ fokó sí kó lè kọ́gbọ́n. Tẹ́ ẹ bá ti wá dó wọn tán, ẹ wá ṣí wọn lẹ̀, ẹ má bá sọ̀rọ̀ mọ́. Ẹ bá dẹ̀ máa bá sọ̀rọ̀, ẹ wá sọ fún pé kó lọ kọ́ bí wọ́n ṣe ń ṣiṣẹ́. Ibi tí discipline bá ti ẹ̀ wà gan, tí ọkùnrin tó bá ń fún ẹ ní owó tí ò rí iṣẹ́ tó ń ṣe, tí ò rí pé ó kọ́ iṣẹ́, àbí ò rí wípé bóyá ó ní business àbó ń ṣiṣẹ́ níbì kan, owó yẹn gan kò yẹ kó gbà á. Mo rántí ìgbà tí mò ń fly, bàbá olówó kan ó máa ń sábà fún wa lówó. Ṣàṣà ni wọ́n wá ṣàmẹ̀bọ̀ fún wa, wọ́n ní ká má gbowó lọ́wọ́ ẹ̀ mọ́, wọ́n nítorí pé èékánná ẹsẹ̀ ló fi máa ń dó obìnrin, ipe kò kí ń fi okó sí abẹ́ obìnrin, pé èékánná ẹsẹ̀ ló fi máa ń dó obìnrin. Àtijọ́ yẹn láti gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ mọ́ tó bá dé. Yàtọ̀ sáwọn governors tá mọ̀ wípé protocol wọn ló máa gbowó fún wa, bọ̀ yí pé bóyá bàbá yẹn dé kò sẹ́ni tó ń gbowó lọ́wọ́ ẹ̀. Mo forúkọ bò láṣìírí, tí ò bá ṣe pé bóyá mí yẹn jáde, báwo la ṣe fẹ́ mọ̀? Báwo la ṣe fẹ́ mọ̀? Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti sáré kọjá kádàrá, ẹ ti lọ gbowó tí ò yẹ kẹ́ gbà. Ọ̀pọ̀lọpọ̀ yín ti sọ ọkọ nù nítorí ojú kòkòrò. Ẹni tó yẹ kó fi yín ṣọkọ, ọkùnrin alálùbáríkà tẹ́jọ́ máa dìde, tẹ́jọ́ máa grow, nítorí ohun kan tẹ́ máa jẹ, ẹ ti fún ní bad impression of you. Nígbà tẹ́ bá ti ní mo fẹ́ recharge card, mo fẹ́ gbá, mo fẹ́ wo, mo fẹ́ kòkò bàbá àṣàsùn, nítorí ẹ̀ wọ́n ti sá fún yín. Wọ́n ti sá fún yín. Ẹ má fi anybody má fi rẹ̀ ìwé mi, má lọ bèrè lórí àwọn èèyàn tó lọ ń disturb, ẹ má lọ bèrè iye tí wọ́n ta gold tí mò ń wọ̀, torí ẹ mọ bí tí mo ti ń bọ̀. Bí ìdẹ̀ṣẹ̀ṣẹ̀ kí n lógún, mo bá gold náwó ìyá mi ni, àìmọye tí ìyá mi tó transfer sí mi, àìmọye mí inú ẹ̀ tí mo ti tà
mo bá lọ́wọ́ ìyá mi ni so mi ìṣẹ̀ṣẹ̀ ń wọ̀ even gbà tí yàn ò ní nǹkan kan mo ní wọn lọ́wọ́ látọwọ́ ìyá mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin obìnrin ó ti ń pọ̀ jù. Ẹ má blame ẹni obìnrin kankan, ẹ má ṣàánú ẹni obìnrin kankan, ẹ má ṣàánú ẹni obìnrin kankan tó bá fi ṣe ritual torí ìgbà tó ń jẹ́ kò sẹ́ni kankan bẹ́ẹ̀. Ẹ má ṣàánú obìnrin kankan tó ti ṣe mùkàmùkà rí táṣírí ẹ ṣẹ̀ṣẹ̀ wá tú bóyá nínú àìsàn anything ní ìgbà tó ń jẹ́ kò sẹ́ni kankan bẹ́ẹ̀ ó dájẹ́ ni bọ́mọdé bá pẹran adájẹ́ bókè tètè adájẹ́ jó bá pààrọ̀ gidi gbà ó máa dájẹ́ ni. Àwa ìyá tó kiri ká a máa gbé sápá a máa kiri kódà mo tún bá ìyá mi ìyá àbúrò ìyá mi mo tún bá kiri ọjà gan nígbà tá kéré. Òun ló jẹ́ ká strong mo bá ìdílé mi nínú ìdílé ṣiṣẹ́ ní àwọn obìnrin wa wọ́n máa ń good gan wọ́n máa ń make ẹ̀ gan torí obìnrin ló pọ̀ jù lọ́dọ̀ wa. Wọ́n dẹ̀ máa ń ṣiṣẹ́ ni ìyá mi ń ṣiṣẹ́ dọ̀la bó ṣe dàgbà tó á lóun ò lè jókòó pé òun bá jókòó wọn á kú ìyà ò jẹ́ bọ̀ ó ṣiṣẹ́ di ọ̀la ni láwọn tó bá mọ̀ dáadáa mi ò ń ṣe ọmọ ẹni tí wọn ò lè mọ̀. Oníkálùkù ẹ lọ ẹ̀yin obìnrin yìí tẹ́ bá ti pè mí tó bá ti bímọ lọ scale òbò ẹ òbò yìí tó ti bímọ ó máa cheap ju òbò tí ò tí ì bímọ lọ. Ẹ máa surprise òbò yín fún mi màá bẹ̀rẹ̀ máa bá yín dúnàdúrà ẹ fọ́kọ. Hello màá block nọ́mbà yìí ni o tẹ́ni yìí ò bá ti sọ̀rọ̀ o màá block ẹni o tó o bá ti sọ̀rọ̀ màá block ẹni o. So ẹ máa dúnàdúrà fún mi ẹ má pè mí pé fọ́kọ mọ́ ẹ ti upset mi tó bá dẹ̀ mọ̀ pé ó kàràǹgídá ò fọ́kọ lọ sórí ṣàbáríkòlò ẹ má pè mí pé ẹ fọ́kọ mọ́ mo fọlọ́wọ́n bá bẹ̀ yín tí òbò yín tó bá ti tẹ́ bá ti bímọ price ọ̀tọ̀ ni tẹ́ bá ti bímọ price ọ̀tọ̀ ni ẹ máa ṣe tẹ́ fẹ́ gbà lórí òbò yín short time full time long relationship ẹ sọ fún mi màá bá yín dúnàdúrà kí n tó introduce ọkùnrin fún yín but wípé ẹ ń sọ fún mi ó irritate mi kẹ́ máa sọ fún mi pé I need a man tó máa tọ́jú mi tó lówó lọ́wọ́ tó máa tọ́jú mi owó tó ní lọ́wọ́ ṣé o mọ bí tó ti rí ṣé o mọ bó ṣe rí owó ẹ̀ ṣé o mọ bí tó ti ń bọ̀ mo sọ fún yín pé kò ń ṣe gbogbo gift gan ló máa ń jọmọ́ gift gbogbo gan kọ́ lèèyàn gbà gift ẹ lọ máa gbóbò yín sórí scale kẹ́ máa sọ fún mi iye tó cost màá lè máa bá yín dúnàdúrà. Ẹ̀yin ọkùnrin obìnrin tẹ́ bá ti pàdé tó ti fi recharge card àbí owó pàdé yín ẹ̀yin náà máa play along tẹ́ bá mú ìjọ́ tẹ́ bá ti mú dó báyìí gbogbo ìwà ara ẹ̀ ní kẹ́ tó kó sí ẹ̀dọ́ nídó ìkà ẹ̀dọ́ ṣégeṣége bó bá ṣe ẹ̀dọ́ gidi tó bá ojú kòkòrò ẹ̀ bá ti sọ múwámúwá ẹ̀dọ́ nídó ìkà ẹ̀ coat mi ẹ̀dọ́ nídó ìkà ẹ̀dọ́ gbogbo owó ara ẹ̀ ní kẹ́ fokó sí kẹ́ ẹ̀dọ́ bàjẹ́ ẹ jẹ́ kó tó bá sunkún báyẹn yẹn máa ìgbà yẹn ní kẹ́ máa dojú ẹ má tiẹ̀ fi lubricant do gan kó lè feel pain yẹn dáadáa ṣé olójú kòkòrò ló fẹ́ pa ẹ̀dọ́ nídó ìkà. Ẹ̀yin tẹ́ bá ti fóbìnrin ọkùnrin ẹ lọ sórí ìṣàbàríkòlò tá à ń sọ yìí náà ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ wà níbẹ̀ náà owó dẹ̀ ń demand lórí lọ́wọ́ àwọn ọkùnrin kí ló dé táyé yín rí bẹ́ẹ̀ kí ló dé tẹ́ ṣe rí bẹ́ẹ̀ tó bá wá ti wá lò yín tán ẹ wá máa wá sí social media pé kọ́ máa fàánú kò sẹ́ni tó máa ṣàánú anybody ìgbà tẹ́ ń jẹ́ kò sẹ́ni tó bá yín wà ń bẹ̀ ẹ lọ máa ran ẹ̀yin nìkan lẹ dá jẹ́ náà ẹ lọ máa ran ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ́jàre nǹkan tí mo fẹ́ wá ṣe tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọ̀hún nídọ̀tí ni omi ìṣe mọ́lẹ̀ ní kíní yẹn ẹ rí pé mo ti ń wà upset ẹ má fara wé mi o mo mọ ibi tí mo ti ń bọ̀ o èmi ò ta òbò mi jẹun rí o bí bá fẹ́ gbóbò mi sílẹ̀ máa gbé sílẹ̀ mi ì ta òbò mi jẹun rí I've always wo mo ń ṣe iṣẹ́ mo ń ṣe tó bá ní iṣẹ́ mo ń ṣe iṣẹ́ torí òbò tó bá lọ fẹ́ dó láti achieve nǹkan ibi tọ́lọ́run gbé mi délé ni òbò yẹn gan á ti wọ demorage òbò yẹn gan á ti bàjẹ́ mo ń ṣe iṣẹ́ gidi so tó bá ti lè jẹ́ iṣẹ́ oníṣẹ́ wàájọ́ rẹ mi pẹ̀lú ẹ̀pọ̀ bò ló fẹ́ tà sọ fún mi gbé òbò ẹ sórí scale kó mọbi tó bò ẹ dé màá bẹ dúnàdúrà sí
àbí they must wọ́n ní ẹni láti register under Olóṣó Association of Nigeria. Gbogbo ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tẹ́ pera yín ní single parent yẹn bẹ́tà aṣẹ́wó hotel ẹ kàn fi ilé aṣọ ló bò yín lára bẹ́tà àwọn aṣẹ́wó hòtẹ́ẹ̀lì gan wọ́n decent jù ọ̀pọ̀lọpọ̀ yín lọ Ọlọ́run wọ́n decent jù yín lọ torí àwọn yẹn àti mọ̀ pàṣẹwó náà ṣe ẹ̀yin fi stylishly lẹ́yìn fi ń ṣaṣẹ́wó so ẹ bẹ̀rẹ̀ sí ní gbé scale lórí òbò yín ẹ sọ nǹkan tó wọ̀n fún mi èmi á bá yín wá báyà ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ẹ má pè mí fún obìnrin mọ́ ẹ̀yin obìnrin Naija ẹ má pè mí fún ọkùnrin mọ́ tẹ́ bá máa pè mí sí ní àǹtí Yinka mo ti scale òbò mi o iye tó wé lélẹ́yìí o màá wá bẹ́ẹ̀ dúnàdúrà ẹ má pè mí fún ọkùnrin mọ́ olójú kòkòrò lọ́pọ̀lọpọ̀ yín olè ní yín ibi tẹ́ ẹ ti ṣe sílẹ̀ ti fẹ́ máa jẹ ẹ fẹ́ ṣiṣẹ́ ẹ fẹ́ rákẹ́ tó rìn ẹ máa kúrò nílé ọkọ kan ṣé ọkọ mi ló kù tí ò bá ṣe pé kíni ó kúrò nílé ọkùnrin kan tó ń fi ẹ́ jìyà ṣe bó yẹ kó o múṣẹ́ ẹ ní kókó dùn kó wá lè rí better man tó máa respect ẹ bóyá àìríṣẹ́ ṣe àìtẹ́gbẹ́ àìtọ́gbà àìbẹ́gbẹ́ mu òun ló jẹ́ kíyà jẹ lọ́dọ̀ ọkùnrin tó ti ń bọ̀ ṣe bó iṣẹ́ ẹ ló yẹ kó kọ́kọ́ mú lókòókò dùn kó kọ́kọ́ gbájúmọ́ṣẹ́ kó tó àwọn ọmọ ẹdẹ́bi tó tẹ́wọ́n dé ẹ̀ tún ti máa wọ́kùnrin míì kò dẹ́ ṣe pé bóyá ẹ lọ sọ́kùnrin míì ẹ kúrò nílé ọkùnrin kan empty handed ẹ tún lọ sínú ànádẹ́ ọkùnrin ẹ wà empty ìyà yẹn máa jẹ yín ni nígbà tẹ́ bá máa fi ṣíjú ẹ ti kọ ọkọ mẹ́rin ẹ ní mọ̀ pé ìyà inú ìyà àìníṣẹ́ lọ́wọ́ ló ń jẹ́ kọkùnrin máa kọ̀ yín kò sí obìnrin tó lálùbáríkà tó níṣẹ́ lọ́wọ́ tó lè ran ọkùnrin lọ́wọ́ bóbìnrin yẹn gan bá sọ wípé òun ò ṣe mọ́ ọkùnrin yẹn ò ní má rí ó máa dúró ni á sì máa wò ó pé wọ́n máa parí ẹ̀ obìnrin tó ń fi ọkùnrin lẹ̀ tí ọkùnrin lọ mú obìnrin míì obìnrin táyé ẹ̀ ti bàjẹ́ tí ò ní nǹkan kan lọ́wọ́ tí ò ní nǹkan kan tó lè fi better life obìnrin yẹn tẹ́ pé ìgbà tó wà níbẹ̀ gan kò wúlò tó bá lọ gan kò ṣe nǹkan kan nínú ayé ọkùnrin yẹn o lè máa rí pé wọ́n dẹ̀ máa jà báyìí ọkùnrin yẹn á dẹ̀ lọ wá obìnrin míì kí obìnrin yẹn má bàa lè padà wá bẹ̀ tí obìnrin bá níṣẹ́ lọ́wọ́ tó jẹ́ irú èmi sì kí ni mi ìfọkànmọ́ kò ní lè lọ kí má fún ní kọ́bọ̀ kò ní lè lọ toró mọ̀ pé èmi gangan fúnra mi prospect ni mi lọ́tọ̀ kò ní lè lọ asset ni mi kò ní lè lọ wípé kí tiẹ̀ máa jórúkọ mọ́ lára lásán gan ó prefer kò ní lè lọ ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ tó sùn báyìí kẹ́ tó sọ pé fọkùnrin lẹ̀ báyìí ó ti tilẹ̀kùn mọ́ yín torí ó mọ̀ pé ńgbà tẹ́ wà nínú ilé òun gan ẹ̀ wúlò mọ bó ṣe ń sọ tọ́rọ́ di náà ẹ tún wá kúrò nílé ọkùnrin yẹn tó yẹ kẹ́ gbájúmọ́ ìgbésí ayé yín kẹ́ sọ ṣòkòtò yín kẹ́ wá ṣẹṣẹ kẹ́ tọ́jú àwọn ọmọ yín ẹ tún ti máa wá ọkùnrin míì ọ̀pọ̀lọpọ̀ yín ti rò bóyá ọkùnrin ló lè jẹ́ kí ìgbésí ayé yín da tí ìgbésí ayé ẹ ò bá ti da ọkùnrin máa gbé ẹ lẹ̀ ni tó o bá ti ní any value tó o fẹ́ hard sí life ọkùnrin á máa gbé ẹ jù lẹ̀ ni ṣùgbọ́n tó o bá ní value tó o bá máa hard sí life ọkùnrin Olódùmarè ń gbọ́ tó o bá sọ pé o fẹ́ fi ọkùnrin lẹ̀ kò ní lọ á sì máa dúró á máa expect wípé ìjà máa parí á máa expect ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ ọkọ yìí bá ti fi ilẹ̀ báyìí kò wọ ẹ̀yìn mọ́ ń bò tó bá da yín lóko òwò gan ẹ máa jẹ gbárùn ni ẹ mọ bó ṣe ń sogún dogójì ẹ máa jẹ gbárùn ni kò dẹ̀ ní jẹ́ kẹ́ sọ oúnjẹ olórí burúkú kẹ́ tó sọ pé ẹ lọ gan bẹ́ẹ̀ bá ti ṣe mistake kẹ́rù jáde báyìí á sọ fún yín ni pé wọ́n ń kẹ́rù jáde nílé family mi tó bá ti kẹ́rù jáde ò lè kó wọlé mọ́ nítorí ẹ̀ ní láárí ni bẹ́ẹ̀ bá ní láárí bẹ́ẹ̀ bá kẹ́rù jáde lẹ́ẹ̀mẹ́wàá bẹ́ẹ̀ bá ń kó padà bọ̀ ọkùnrin ló máa ṣílẹ̀kùn pé kò wọlé bẹ́ẹ̀ bó o bá ní láárí bó o bá ti kẹ́rù jáde lẹ́ẹ̀kan ọkùnrin máa kóòtù ẹ̀ fún ẹ ní pé èèwọ̀ ni nídìílé mi bóbìnrin bá ti kẹ́rù jáde kò tí lè kẹ́rù wọlé mọ́ torí pé o ò ní láárí ni o ò ní nǹkan kan tó ń hádìí sí live ọkùnrin yẹn kò ní gbà kó kẹ́rù wọlé mọ́ àṣírí mo sọ fún yín yẹn tó bá ní láárí kó o máa kẹ́rù jáde lẹ́ẹ̀mẹ́wàá tó bá ń kó wọlé á máa ṣílẹ̀kùn bẹ́ẹ̀ tó o bá ní láárí tó o bá ti lọ lẹ́ẹ̀kan kò ní jẹ́ kó wọlé mọ́ ọ̀pọ̀lọpọ̀ yìí kò sálùbáríkà kò sí ní láárí lára yín látara kẹ má lè ṣiṣẹ́ kẹ máa expect ọkùnrin ló máa fún yín lóúnjẹ ọkùnrin ló máa bọ́ yín ọkùnrin ló máa bá yín gbọ́ bùkátà yín
ẹ máa tún wá kúrò nínú ilé ọkọ kan tó yẹ kẹ́ sì kọ́kọ́ wá iṣẹ́ kí di iṣẹ́ yín kó má kẹ́ mú iṣẹ́ dání kẹ́ mú iṣẹ́ dání ẹ máa sọ wípé irọ́ ẹ máa sọ pé irọ́ ẹ lọ́wọ́ kọ mi àwọn ọmọ kéékèèké àwọn ọmọ mi tí mo bí wọ́n ti ń ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ wọ́n á lọ sí school ẹni tó bá mọ gbọ́sẹ̀ gold kó lọ bí mo ra cord kékeré fún ọmọ mi obìnrin níbẹ̀ kó gbá lọ́wọ́ mi ó lóun ò fẹ́ gold ó ní mom I don't want pé kí sábà ń ra silver àwọn tó máa ń pọ̀ lọ́rùn yẹn ó lóun ò fẹ́ kò jọ́ lójú báwo lọkùnrin ó ń ṣiṣẹ́ nígbà míì mo ti yá owó lọ́wọ́ ẹ̀ rí tó máa san sínú àkáǹtì mi tí máa dá padà fún nínú owó tó make fúnra ẹ̀ ọmọ tí ò tí ì pé 21 mo gba owó lọ́wọ́ ẹ̀ tí ò I'm talking about thousands of pounds tí mo yá lọ́wọ́ ẹ̀ lára owó iṣẹ́ tó ṣe ẹ̀yin ò fẹ́ ṣiṣẹ́ ẹ̀ tún kúrò nílé ọkùnrin kan ẹ̀ tún bọ́ sílé ọkùnrin míì òṣì tó gba yín kúrò náà àkọ́kọ́ fẹ́ tó yẹ kẹ́ ẹ lọ brazen up ẹ̀ tún pé lọ sílé ọkùnrin ẹ wá níyà ò ní jẹ yín ẹ fẹ́ tó ọkọ 3 àbí 4 ẹ máa fẹ́ tó ọkọ 3 àbí 4 wá ìtọ́kọ ò ṣe ní fiẹ́lẹ̀ ọkọ ò lè wọlé kò ní bóúnjẹ lẹ̀ torí pé kò fowó oúnjẹ lẹ̀ kò ní bóúnjẹ tó máa jẹ nílé ó dẹ̀ fi ṣèkà ó ní tó fẹ́ fi ṣe bẹ̀ ni ẹja ara magi tí dádì Bùlíkì bá dé àsanwó ó kó ṣe pé ó fi ṣèkà pé ò fẹ́ sè tọ́kọ ò bá filẹ̀ ò lè dágbọ́ ọmọ ò lè ṣe oúnjẹ tọ́kọ ò bá lówó láti filẹ̀ kò ní jẹun ó fi ṣèkà ó níní ọkọ ló máa raṣọ sí ẹ lọ́rùn ìwọ́gun ò lè jáde ò lè afford àti gbogbo àwọn nǹkan tó kùnrin máa ń rò mọ́yàn lára nìyẹn wàá jáde wàá rí nǹkan tó nice wàá rà wá fún ó fi ṣèkà ó lówó tó fẹ́ fi rà nígbà ò ṣiṣẹ́ tó jẹ́ pé gbogbo ìgbésí ayé ẹ orí ọkùnrin ló gbé lé gbogbo bùkátà àti bùkátà ẹbí ẹ ọkùnrin ló ń gbọ́ tó o bá kẹ́rù jáde ó máa sọ fún ẹ wípé o ò lè kó wọlé èèwọ̀ ni bẹ̀ tó bá da tó bá kẹ́rù jáde lẹ́ẹ̀mẹ́wàá a máa ṣílẹ̀kùn fún ẹ kó wọlé ni ẹ ní nǹkan kan tí ọkùnrin lè fi keep yín ẹni bá ti lọ wọ́n bá ti fi ṣe ritual tí wọ́n ti lo ìfun àti ẹ̀dọ̀ ẹ̀tẹ́jẹ̀ ń dà kó lọ máa ran òun ló dá jẹ́ kó lọ máa ran ẹ̀yin alábọ̀dọ̀ ẹ máa lọ scale òbò yín ẹ jẹ́ kí n mọ price ẹ bẹ̀rẹ̀ láti òbò ẹni tí ò bí rárá price á yàtọ̀ sẹ́ni tó bí ẹyẹ kan price òbò ẹyẹ kan á yàtọ̀ sẹ́ni tó bí méjì tẹ́ ẹ bá ti scale ẹ jẹ́ kí n mọ price èmi á máa bá yín dúnàdúrà láàrin ọkùnrin sóbìnrin ṣé wá rí ẹ̀yin ọkùnrin tí àwọn obìnrin yẹn ń fi pé bóyá wọ́n smart ẹ máa ṣe fún wọn nísìn ẹ dó wọn nídòókà gbogbo ìwọ ara wọn ni kẹ́ ẹ fokó sí kẹ́ ẹ dó wọn pa obìnrin tí ó bá ti ṣiṣẹ́ tó ti fi pé òbò òun lòun ń tà stylishly irú yín dẹ̀ lè máa rí obìnrin tó ń ṣe aṣẹ́wó lóòótọ́ tẹ́ máa pè láṣẹ́wó aṣẹ́wó tí yín gan ó gbé scale àbí ó já scale àwọn ọkùnrin ti sọ wọ́n náà àwọn ti ready fún price yín by mileage òbò low mileage ó yàtọ̀ sí òbò high mileage ẹni tó ń pè mí lórí WhatsApp yẹn kí ló ń pè mí fún ẹ lọ jáwọ́ ẹ lọ yíwà padà gbogbo ẹ̀yin ọkùnrin ọba ti di pé wọ́n ti ń bèrè àwọn owó wèrè kan lọ́wọ́ yín ẹ fokó sí gbogbo etí wọn gbogbo bí tó bá jẹ́ ìwò lára wọn ni kẹ́ ẹ dó tẹ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ fún wọn èyí tó bá dẹ̀ bógun lọ náà good luck to her tó bá bógun lọ good luck to her nǹkan tó jẹ ló pa bọ́n bá ṣẹ̀jẹ̀ lójú òbò ẹ dó wọn níbòmíì fún àwọn obìnrin olójú kòkòrò tí wọn ò fẹ́ ṣiṣẹ́ bọ́n bá ṣẹ̀jẹ̀ lójú òbò ẹ fokó síbòmíì lára wọn kẹ́ ẹ dó ẹ jẹ́ kí n máa fi sí ìṣàlọ sabarikolo.com ẹ̀yin obìnrin tẹ́ ẹ máa pè mí láti Nàìjíríà ń sìn ẹ scale òbò yín ẹ sọ iye tẹ́ ẹ fẹ́ gbà máa bá yín dúnàdúrà ire o ó dàbọ̀.